kì í tì, ìrètí Olúwa kì í ṣá, ìrètí Olúwa kì í di ìbàjẹ́. Ohun tó pamọ́ tó kọjá òye ènìyàn, ohun tó ṣókùnkùn tó rújú, kedere ní lójú Ọlọ́run, kedere máa ní lójú Ọlọ́run. Èmi ṣàmọ̀ pé Ọlọ́run kì í ṣe mí. Kedere ní lójú Ọlọ́run, mo ní kedere ní lójú Ọlọ́run, torí mi ṣàmọ̀ pé Ọlọ́run kì í ṣe mí. Torí bó tilẹ̀ ń ká wà láyọ̀ tó, yóò lákòókò ẹ̀kún rẹ̀. Bó tilẹ̀ ń kórun ó mú tó. Àlàyé kí ló ń ṣẹlẹ̀ kò yé mi o. Àwọn tàbí àsìkò ìfọ́lọ́ máa ṣiṣẹ́ ń tọ́mà kan máa ṣiṣẹ́ dókítà kan máa pọ́ wálé. Àpòwọ́ ni wọ́n pa wọ́n sí o. Kò yé mi wọ́n o. Bó ṣe ń ṣí ẹ lè ṣe ń ṣe ní ọmọ ìyá mi. Ọ̀lọ́ èmi ló ní àdúgbò pé kó gbé mi irọ́ ni mo pa fún ẹ o. Ó rí pé èmi wọlé mi dùn. Dáńtọ́ tó wọ́n sí ìgbọ̀ngàn kan mọ́ wọn lé. Àlàyé ṣẹ́rí ọ̀dìnígbà o. Àlàyé ṣẹ́rí tí ọ̀rọ̀ bá rí báyìí. Àwọn àgbà máa ń pè é fún gbígbá wíwí tó kẹlẹ̀ máa ń kọ́ máa ń ní. Ṣẹ́rí láyé tá a wà yìí, ẹ ká máa yà àwọn ọmọ tẹ́ ń dà sí gbèrú náà. Ṣé ẹ pé ọgbà tẹ́yìn wà látàrí 1983 ẹ lè fi yẹ 2000 tó 2001. Àwọn ọmọ yẹn sì ètò ló fi ń bá wọn lò. Wọ́n máa gbẹ́rù ní ìṣètò. Ó dàgbà mí èmi tó máa wà ní mọ́tò tí wọ́n nímọ̀ pé èmi tó wà náà. Ọjọ́ ni wọ́n sọ pé lọ́jọ́ ó wà tó wọ́n kan ẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ ìwọ́n ti sọ fún ẹ̀ bẹ́ẹ̀ sọ fún ẹ̀ ṣọ̀rọ̀ pé Abẹ́òkúta àwọn tí wọ́n jẹ tó wá bẹ̀ ṣá. Ọjọ́ ìrìn àjò lọ́dọ̀ ọ̀dọ̀ làwọn jẹ́ ń dẹ̀bù o. Ọlọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n òkúta sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tí èèwọ̀ nà. Àlàyé ẹ jẹ́ kí n gbélé ìdíbẹ̀ kò yé ni. Wá àkísà ló gbà rí o. Àwọn náà ṣiṣẹ́ ń dọ́kítọ̀ rí o, àṣìṣẹ́ támákì rí o. Ìpè láti má gbọ́dọ̀ wọ́n ṣépè fáwọn náà kò ní ká má dé ìtàmádé ìláìbò. Ẹni ìwádìí fún ti àmọ́ láàrin mi pẹ̀lú yín náà màtẹ́yìn náà ṣe iṣẹ́ ní Super FM ó ní gbé síbi road àti union tá à ń ṣe yìí. Ìgbà yẹn tó bá dẹ̀ fún yín time igbe 5 o'clock ní kẹ́ẹ̀dé ṣé bá ti lọ bóyá bí 4:30 ẹ̀ máa ń kanra lẹ́nu iṣẹ́. African time. Ọ̀gá ìwé ìjọba ó yà tẹ̀kì jà kò tó ní sẹ́ tẹ̀kì ń gbẹ̀pẹ̀. Bíbí ní ìṣẹ́ wọn ló ń gbẹ̀pẹ̀ tó bá fún ẹlẹ́gbẹ̀ faramọ́. Èpè náà ti ẹ̀mọ́ faramọ́ kọ́ mú wálé mi owó mi o. Tó ò ní sáàbù kó tó dọ̀ka ni. Báwa ṣe bọ́ọ̀rẹ̀ o. Báwa ṣe pè ní ọ̀fẹ́ ni èpè náà kì í máa gbọ́. Bọ́dà ìrètí Olúwa kì í sí bẹ́ẹ̀ ni kì í ṣá gẹ́gẹ́ bí orúkọ yín. Gbogbo àrùwà àtàdúrà tẹ̀ ń gbà Ọlọ́run máa san yín lẹ́san rẹ̀. Gbogbo làálàá kòkò yín nílé ayé Ọlọ́run máa ṣe fún yín. Mo are very sure àrẹ àtàdúrà tẹ̀ gbà tán yìí Ọlọ́run máa bá yín mú wá sílé àṣẹ. Ẹ má ronú mọ́, ẹ má sáré jù, ẹ má dẹ̀ kánjú. Bó tilẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ náà ti mọ̀ mí látìgbà tí dáàdì ti kú, èmi nìkan ni mo kù fáwọn àbúrò mi àti ìyá mi, so wọ́n bá tọ́rọ́ kọ́bọ̀ tí mo ń rí kí wọ́n bá rí nǹkan náà ni mo fi ń tọ́jú ilé, so mi ìdẹ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́. Alàgbà bẹ́ẹ̀ náà ti mọ̀ pé mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún. Ṣùgbọ́n ọ̀rọ̀ dáàdì yìí tẹ̀sán gbà yẹn ló mú rántí iṣẹ́ tí dáàdì yìí ti ṣe sílẹ̀ ní church. Ẹ̀yin náà dẹ̀ fi wálẹ̀ inú ìjọ yìí Ọlọ́run á wà pẹ̀lú yín. Sister Esther, nǹkan tẹ́ni fẹ́ bá wọn sọ ó yẹ bá wọn sọ ń sìn. Brọ́dà Ìrètí, mo fẹ́ rán yín létí nípa prógámù wa tó ń bọ̀, youth program wa, pé iye tẹ bá ní tẹ bá lè fi ràn wá lọ́wọ́ ká fi gbéṣẹ́ Olúwa ga. Sister Esther, bẹ́ẹ̀ náà ti mọ̀ pé látìgbà tí dáàdì ti kú, èmi náà ni mo kù fáwọn àbúrò mi, so nípa tí youth night fẹ́ ṣe mi lè promise ń gbéye báyìí,
ṣùgbọ́n nǹkan tí bá lágbára kọjọ́ yẹn tó dé màá rán olùṣọ́ sí yín ṣẹ gbọ́. àmín olùṣọ́ ṣé mo lè máa lọ. ẹ yẹ ká gbàdúrà kẹ́ tó lọ. Jehovah Olúwaṣẹ́gun mọ́mi Tọ́lání mo mọ̀ pé bí ti ń pa yín gbogbo bẹ ṣe ń rújú pọ̀ yìí ṣe rí gàrí a máa bùnú ẹ̀ sìn ààrẹ gbọ́dọ̀ mú tán lèmi o torí ká bá mú tán okùn kan tá a máa jẹ lọ́la o ẹ̀gbọ́n yín Ìrètíolúwa náà dẹ̀ ti jáde látàárọ̀ òun náà lè dè bá ń bẹ̀. mọ́mi gbogbo gàrí tún yín ó wà lẹ́yìn tọ́pọ̀ tí gbogbo gàrí gan dá mi kò lè tó mi ní kan mi kò jẹ gbogbo ẹ̀. Olúwaṣẹ́gun òpònú gàrí ìkọlà máa mú tẹ́lẹ̀ ni. àbí o. ṣe ẹ lè fi ṣẹ̀gbọ́n ni. mi lè fi ṣe kí ni. ẹ̀gbọ́n. ṣé èmi ni ẹ. kẹ́ fi ṣèyá. One màá kà fún yín ni 2 3 4 ó ti dà. nínú ìfẹ́ ọkọ sí. oníjẹkújẹ ẹ bóyá ṣẹ̀kẹ̀ rí gidi gbà ọkọ mi 1 2 3 yẹ báwọn náà fẹ́ yọ kan sí torí òun náà ti gbẹ yọ kan. ẹyà ìyàwó àwọn ègbè yìí kò lè gbẹ bá ṣúgà jọ. òpònú yẹn bá yín wo kíní ẹ̀pà tí mo rà bọ̀ láti ìta yẹn. omi lélẹ̀ tó bá yá ẹ̀wà bomi kó máa kùn bí ọ̀rọ̀ náà bí ọ̀rọ̀ náà lè fi ọ̀tá nínú ilé. òpònú ẹ̀rọ gba ṣúgà yín ò gàrí ni kó pọ̀ ní ìlú ṣúgà tó pọ̀. ọ̀fẹ́ ó yá tẹ́lá ní. báyìí tó kẹ́kọ̀ọ́ ayé náà lọ́wọ́ ni. owó rẹ̀ jọ rò ẹbí wọ ni. kò jẹ́. ṣé ayébànjẹ́ rà bá ń jẹ́ rẹ̀. ẹbí ò ní jẹ́ ìyá o. tí mo bá gbé fún yín tí ìyá ọmọ bá ní gbé fọmọ jẹ kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ yó òpònú. wọ́n ní àtẹ̀yà ló tọ́ gan gàrí ojoojúmọ́ ìyá náà ni. ìwọ náà ti fẹ́ máa jẹ́ ìrìn àbí. ẹ ṣáà jẹ́ tí ìyá ọmọ bá ní gbé fọmọ jẹ ẹgbẹ́ ẹbí mi náà bu tèmi náà Ọlọ́run á ṣàánú mi. náà ń sùn. ṣé tó pariwo mọ́ mi. ó yẹ ẹfun mi sí kékeré mi náà lo Ìrètíolúwa ọkọ mi abẹ́ káàbọ̀. Akànjí Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyẹ ẹ̀dógún ọmọ Ṣàngódilé ọmọ Ṣàtọ̀dọ̀jà ó tún wá sọ ní ìgbẹ́bí ìgboro kí ló dé ẹja ń bá kàn. ìyá ètò ẹja ni o ẹja ni. ẹja ni ṣé ẹ mú wákàtí fún mi gàrí. ó wà lápò mi kan wò. ẹ wà mú wa. ìwọ náà dẹ̀ ń dá lóhùn ebi ọmọ pé kò lọ́pọlọ. àwọn sọ̀rọ̀ ẹ̀já mọ́ òfin pé wọ́n mú ẹ̀já wà kàdé ìgbà yìí. nǹkan tó fi yàtọ̀ sáwọn fámìlì rà báyìí gbogbo tó bá pè wọ́n sí mọ́mọ́ máa yọnu sí tó fi ṣí ẹni. Ìrètí ọkọ mi lè ń gbé jàre. ẹja ni. bákan náà ni pásítọ̀ sọ ó ti sú mi. ọ̀nà ẹlẹ́dàá mi màá ṣàánú mi bí mo ní bó ṣe ń súnmọ́ ní káàkiri kò tẹ́mi lọ́rùn Ọlọ́run lọ́nà àbáyọ. ọkọ mi ó ń ṣọmọ lókùú bẹ́ẹ̀ ni o àní sí pẹ̀lú òkú ẹ̀ àfi ká máa gbàdúrà sọ́lọ́run kọ́lọ́run yọ wá nínú oko ìyá yìí. bẹ́ẹ̀ ni mi ìfẹ́ kó o kánjú rárá má kọjú tìlú ọ̀rọ̀ ìgbẹ́ òtò ṣe lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wa ká fi mọ Ọlọ́run ó máa dáa ṣé o gbọ́ Ìrètíolúwa. Tọ́lání ìgbà wo ni wọ́n náà jọ ìdìbò yìí. èyí ò tí èmi òkókó ń ti yín ṣé lọ sí bùkárí iṣó tẹ́lí lọ́rùn ni. mami báyọ̀ kan wà kọ́ bí àwọn àkọ́bí ẹ̀gbọ́n náà wà mú gàrí járe. ó wá mú gàrí járe ó lè yán ẹnu ẹ̀. ọmọ máa rántí mọ́ yòó. ọkọ mi bóyá kó wá gbé gàrí tèmi wulẹ̀ bí ṣé bẹ́ẹ̀ fomi sí kí wọ́n mú yẹn ná. ò lè yó. bọ́dá mi yóò kẹ̀. máa kọ́ ẹni síbi lọ́wọ́.
lọ́wọ́ akẹ́ṣì ọ̀gá mi àwọn méjì fèrè ọkọ̀ tó á lè wọ́n mú láìkẹ́ gan. mo mọ̀ ọ̀gá mi ọlọ́run ajé gbọ́ sáàtì. ìrẹ̀ fẹ́ ṣe é rárá tó á lè. ó gbèrè ó tẹ́lẹ̀ pé lóòótọ́ ó bá fún má bà bẹ̀. mọ̀ tí wọ́n kọjá yìí ẹ̀ o. tó á lè. ẹ lọ́wọ́ pàṣẹ lẹ́yìn nìyà. tó á lè ọ̀gá mi kò rí bẹ́ẹ̀. ọ̀gá síbẹ̀ sọ́rí wọ̀. sáré bàbá sọ̀tẹ́s bàbá wọn nílé. kàtúwà fáyé. ọ̀gbà. ọmọ tó bá mi sọ̀rọ̀ ẹ̀. ẹ̀dùbálì. sọ̀rọ̀ rẹ̀. olórí bí ìtọ́jú ẹni bàbá ó dúró lé yín lórí kí ló ṣe yí rà á. lórí pèsè. láìpọ́ báwo ni ẹgbẹ́ ògbé pàṣà. máa ń sọ̀rọ̀ náà ló ń ṣe ẹ̀. wọ́n báyìí kan kú ẹ̀ láyà jẹ bí wọ́n lọ bí burúkú tó wé ẹ̀ àwọn olùdókòwò tó wé ọmọ náà fẹ́ẹ́ kọ́ ọ̀dùkọ́ lọ máa jẹun. ìyàwó wa sọ́kọ̀ tó sọ̀rọ̀ ẹ̀ lójú. bẹ́ẹ̀ bá mi eléyìí tó wé bá mi. bẹ̀rẹ̀ tí bẹ̀rẹ̀ jàre. wà á sọ fẹ́ ní bọ́ọ̀dù kí ni wọ́n ṣe. wọ́n ní lẹ́wù ọmọ tó pa wá nílé mi mọ́ o ṣé ọ̀rọ̀ èlé tó ń ṣe gbọ̀ngàgà ẹ̀ wọ́n tó bá pamọ́ láti gbòòrò tó pamọ́ láti gbòòrò àwọn máa ń jẹ́ ẹ̀rọ lọ́sẹ̀ bẹ́ẹ̀ ń lò wọ́n o wọ́n fi wá ṣiṣẹ́ fèmí ṣọ́ọ̀tì ìròyìn ló fún ọ. kí lorúkọ tiẹ̀. Èyí tí Olúwa lórúkọ mi. kí lè sọ tó kéèrè wọ́n ti bí. Èyí tí Olúwa lórúkọ mi. ó yà níbi tí ṣọkùnrin máa ń jẹ́ retí. òye mi ò retí ilé kò retí kankan kò ló retí ẹwé ìlú bọ̀lọ́ ní. má ṣe bẹ́ẹ̀ ọlọ́wà akẹ́ṣẹ́ má ṣe bẹ́ẹ̀ ọlọ́wà akẹ́ṣẹ́ ẹ̀ kì í fẹ́ kí èèyàn wọ ní sàárín ìlú ẹ̀ bẹ̀rẹ̀ bá jẹ́ kan. à ń gẹ́gì yìí ni ọ̀gá mi. ṣé wọ́n ti ṣetán láti ṣiṣẹ́? Iṣẹ́ tí mo lè ṣe bàbá. ṣọ́ọ̀tà fún ẹni pé wọn kì í jalè lọ́dọ̀ mi. Ó ti sọ fún mi bàbá tó bẹ̀rẹ̀. ọmọ tó jalè ń jẹ́ kí lánàá kí ni mo ṣe mú un. àyànjú ẹ̀. yọjú ẹ̀. alàgbà tó bọ̀ gbọ́dọ̀ yà á sọ. wọn kì í jalè wọn kì í já pátá. wọn fi òkè sagídí agídí kọ́ bàbá agídí ṣe báyìí. a ṣe sùúrù. ọdún mi nǹkan tó ń ṣe ó ṣetán láti ṣiṣẹ́ ó ṣetán láti ṣiṣẹ́ fún ọmọ ẹgbẹ́ ṣiṣẹ́. ọmọ ẹgbẹ́ ṣe kí ni? ọmọ ẹgbẹ́ ṣe kí ni? ìgbàlẹ̀ àwò wọ́n ṣọ́ yín kí ni mo ní mò ń ṣe? wọ́n ṣọ́ wọn. ìrètí ìyàwó ẹ̀kọ́ ó ti rí iṣẹ́ ó ti ṣe kí ni? mo ṣe dáadáa ṣé kí ni? ọwọ́ ẹ̀dá ó ní ọwọ́ ilé fún ọwọ́ ẹ̀fọ́ wò ó sálè ọmọ ìlọ́wọ́ mi ààyè ni mo fún ẹ lọ́mọ rẹ ọ̀gbọ́n mi lọ́gbọ́n sí ẹ lọ́wọ́. ẹ kúlé o yóò ìyá ètò ẹ̀ ń sùn. ní kí n rẹ́ẹ̀sì bí ẹ̀rí mi ìgbà tó wọ́n gbé mi lọ pẹ̀lú ọkọ mi báwo ni. mo ṣiṣẹ́ àdúgbò lọ́wọ́ Ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé dídùn lọ́sàn-án sùn bọ́ ó kan díẹ̀. àní wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ló kan díẹ̀ Ọlọ́run ní jẹ́ ó kan fún wa. àmọ́ èmi ló yé. mo tiẹ̀ dúpẹ́ tó tiẹ̀ ní dúdùn lọ́sàn-án sùn jẹ́ dúpẹ́. àwọn àti ẹ̀páwó díẹ̀ lóyún níbi mo kó wọ̀hún náà sí. dúdùn lọ́sàn-án sùn lóòótọ́ ẹ pawó. àpawó. àpawó. ẹ̀rí ni àpawó. ó pawó lóòótọ́ o Retí Olúwa. èmi náà máa owó yẹn pọ̀ o. ó pọ̀ ijó mo ti pawó báyìí wá lórí. owó yẹn pọ̀ o. ẹlẹ́dàá mi mà ṣe o. ilé àti wa máa ń kọ̀sẹ̀ lálẹ́ èmi náà máa ń fi lè ṣe ọmọkùnrin. kékeré mo pé owó yẹn pọ̀ gan. kékeré kọ́
Tó mo ti fi ọwọ́ mi ká dúró owó báyìí. Àjẹbùgbàjẹ lẹ́nu. Orí mi ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Kó o tún máa pèsè ọ̀pọ̀ fún wa o. Àmín. Àjẹun lẹ́nu. Ó wá ní ọ̀sán kan, eléyìí dùn o. Tọ́lá ní kọ́. Ó wà nù ló yẹ kó ní. Bọ́láni! 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 Yes, mommy. Mi mọ bí mo ti. Ẹ ti mọ̀ pé bóun ṣe ń ṣe ń tẹ̀ nìyẹn. Yes, mommy. Ọmọ ayọ̀ bó ṣe rí. Ẹ̀gbọ́n ẹ ló ń béèrè àwọn òtí ẹ̀ kí ẹ̀gbọ́n ẹ. Báwo ni? Báwo ni? Ṣé wàá òkè? Báwo ni iṣẹ́? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí ló ń ṣe nulẹ̀ tẹ́lẹ̀ mú dẹ̀ ń pè látàárọ̀? Ẹ̀wọ̀n mọ́ mi ọ̀dà fún mi. Ṣé ká máa dúpẹ́ o? Ẹ̀gbọ́n ẹ òun ló kówó ìwá sílé. Olóhùn pa níbi iṣẹ́. Oh, thank you. Bẹ́ẹ̀ ni ṣe rí. Bẹ́ẹ̀ ni ṣe rí. Ṣé wàá rí báyìí? Wàá lọ sọ́jà. Bá ṣe máa ń ra yẹn, wàá ra lá, wàá ra pọ̀mọ́, wàá ra ẹja yíyan. Ata gúngún ni kó ra o. Ṣùgbọ́n pé tá a bá ra rodo kò ní tó. Ata gúngún ni kó ra o. Ó yá. Tètè lọ sọ́jà báyìí. Kò má pẹ́. Má pẹ́ o. Kí ni tiẹ̀ pẹ̀lú yẹn? Lára nǹkan tá a máa fi ṣe bẹ̀ náà. La máa fi jẹ́ ìwọ ló fi tànà sílẹ̀. Má pẹ́ o. Ó rí bíi bírẹ́là. Má pẹ́ o. Pẹ̀lẹ́ ọkọ mi, bó wà ní? Ṣé wàá wá lọ ṣáwà? Kó rest àbí báwo ni? Mo rò pé nǹkan ọkọ jẹun náà ni. Kò jẹun báwo? Ṣé mo mọ̀ pé mo ṣe rán àbúrò ẹ lọ́jà ni? Ó tọ́ náà ni. Tó bá ti dé, a sáré wọ kíchìn, a sáré po gbogbo ẹ̀ papọ̀, màá wá pè ẹ̀, máa lọ sínú rúùmù ẹ̀. Kò tó lọ ṣáwà náà. Ẹ ṣé. Kò relax. Ẹ ṣé ìyá yìí. Pẹ̀lẹ́. Ó rẹ̀ mí. Iṣẹ́ ọkọ mi. Ṣé. Ẹ máa rí nǹkan tó pọ̀ jẹ báyìí o. Bọ́lá Ìrètí owó lẹ fẹ́ pèlè ní báyìí. Àgbébá ṣe máa ń dé àti wá Ọlọ́run jẹ́ ká jẹ náà ni. Bá mi play lead diet. Okay. 2 4 5 1 50 naira sí. Mo ní play diet kan 6 1 double 2 ẹ̀yà 4 sẹ́yìn. Ṣe 70 naira sí yẹn. Ọjọ́ 120 ẹ̀yà last one lélẹ̀ ó ṣe ọ̀fun mi dákú ni. 3 1 double 4 ẹ̀yà 80 naira sí ọjọ́ 200. Bẹ́ẹ̀ni. Ọlọ́run mo ti wá mo yẹ máa ń wá o kẹrẹ àánú gbà o. Àwọn ayọ̀. Bàbá ọjà mo ní kí wàá dúpẹ́ ọjọ́ ni eré ń taṣẹlẹ̀ tí kò dúpẹ́ bí ọlọ́ṣà akọni lẹ́rù lọ ni. Kí ló rí? Bẹ́ẹ̀ ń taṣẹlẹ̀ tí kò dúpẹ́ bí ọlọ́ṣà akọni lẹ́rù lọ ni. Ọmọ ìlú aṣọ ní bàbá. abúlé àgbà. Ní bàbá. Abúmọ̀lọ́gbà ọjọ́ kíkọ́ rè. Ẹ̀mí náà ni. Àdúrà kan ló mú wa. Ṣé wọn lọ mọ ìwà? Ó ní kúkú òjì. Sọ bàbá. Àwọn ọ̀gá wà lóore gbọ́ wà. A ṣe ṣí ẹ lóore náà la ṣe wọ́n lóore. Àṣẹ wọn lóore. Ìlú òbí kan ló wá dúpẹ́. Kàkà kí wọ́n dúpẹ́ wọ̀ wá dúpẹ́. Agbàṣẹ lọ́wọ́ ọ̀wọ̀. A sọ wọ́n yẹn rí. Kọ́ bàbá dúró. Wọ́n máa ṣiṣẹ́. Bí gbé bàbá ń fún rẹ̀ ọlọ́fin tọ́yàwó àtọmọ. Wọ́n ní ìlọ ọmọ orí aṣòro rẹ̀ bàbá. Ojú ò lè jí rẹ̀ bàbá. Àwọn ọmọ ìgbà wọ́n lọ́rùn. Ṣé wọn lọ́gbà ọjọ́ ẹ̀gbọ́n rẹ̀? Àìmí náà ni bàbá. Wọ́n á ṣòro rẹ̀. Ojú ò lè jí rẹ̀. Búrọ́dálì ayé àdá. Sórí ìtìẹ̀. Kí a wá sọ̀rọ̀ Ọmọdé ṣẹlẹ̀ ni pé iṣẹ́ tí mo ṣe nínú ọjà ohun tí mo parí ní ìrọ̀lẹ́ so gbogbo ẹ̀ nílé mo ti ẹ̀ka mo yẹ fẹ́ nìyẹn. Gbogbo ẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ mo yẹ fẹ́ ni bàbá mo ní kí n mú ti bàbá ọjà wá ni. Gbogbo ìlú wa. Báwo ló ṣe wà lọ ló wà ń bẹ̀? 3-2 ló wà ń bẹ̀ so mo fẹ́ ṣáré mi lọ́wọ́ ni mo fẹ́ ṣá fún bàbá. 3,002 ló wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Ó wá fẹ́ kí n ṣá fún ara mi. Bẹ́ẹ̀ni bàbá. Inú kan fẹ́ ń Mo rìn. yẹ fẹ́ nìyẹn bàbá. Ìrètí bó
ló pe orúkọ ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá IRETIOLUWA bàbá. orúkọ olúwa abẹ́ IRETIOLUWA aṣòrí owó nìkan lọ́wọ́ ẹ̀ báńkò ó yà abẹ́ ṣòrí àgbààgbà sọ́rí ìgbà tí máa mú bẹ̀rẹ̀ lè. bàbá. tó lọ pé ẹ̀ka jọ bẹ̀ sí oṣù bàbá. àbúrò mi ò bàbá mọ́mí ò ní ṣe bẹ́ẹ̀ eyín olórí àgọ̀ nígbà ńlá ẹ̀kọ́ mọ́ olórí àgọ̀ lọ́bà gbàgbọ́rọ̀ ṣé wọ́n ṣe ilẹ̀ ń gbò wáyé ṣeré lẹ́yìn ó lọ pé nọ́ọ̀nà ó yẹ ká bẹ̀ sí méjì olówó ni bàbá. bọ́mí ò ní ṣe bẹ́ẹ̀ ìrètí one b ọmọ ìyá mi ó ṣe é ṣe ni kó máa ṣe o báyìí rẹ̀ padà ó léwu olóyà bàbá. ó sì máa dáa fún ẹ o ṣe mo nígbàgbọ́ 100. yàtọ̀ lọ ṣàyíyàn lọ́wọ́ ṣe rẹ̀ ẹ̀yẹ́ ló fẹ́ tẹ́lẹ̀ ìdánu ṣe bọ́wọ́ tẹ̀fẹ́ fọ̀ èyí ó lọ́nà tẹ̀fẹ́ sọ ni. àná ayé ṣẹ́nà pé owó tẹ rọ́mọ yìí ọmọ owó tó kú òbí tó mú lọ owó yìí tá a bá pa owó nínú ọjà a máa ń pín dọ́gbadọ́gba ni bàbá kò yé mi o. bẹ́ẹ̀ ni láyé ẹ̀tẹ́ bẹ́ẹ̀ yẹn sí méjì ni. kí ni wọ́n sọ̀rọ̀ àwọn máa ń bí mi o àdúgbò yìí rẹ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ àwọn máa ń bí mi ẹni tó ń ṣàìsàn wọn máa ṣe àwọn agbésílì tó ní o àkùsílì bẹ́ẹ̀ fọ̀ ẹ máa sọ sí mi ẹ máa gbì síta bí mo ṣe máa ṣe ìkọ́ni mo ṣe ṣe yẹn ẹni tó dùn mọ́ nínú yìí kó forí sọlẹ̀ aláàṣẹ. IRETIOLUWA kì í tí IRETIOLUWA kì í ṣá IRETIOLUWA kì í dìbàjẹ́ ohun tó pamọ́ tó kọjá òye ènìyàn. Adénìkẹ́ mi ó tún bínú pé mo dá ẹ dúró ni. ó tì ó mi ò ní bínú. má bínú wàhálà yẹn náà ni mo bá lọ. láti àárọ̀. ó tójú ẹ lè báyìí. ojú mi ò ní le láti àárọ̀ tí mo ti dúró sí bíbáyìí. má bínú. ó sí wàhálà mi ò tiẹ̀ bínú. má bínú. owó tí mo fẹ́ san kan. owó. ẹ nà ó. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibi tí mo lọ wọ́n disappoint mi. lójú ẹ lè má jẹ́ kó ojú ẹ lè tí ẹ gbọ́ kan ni mo fẹ́ sọ. tó bá máa di next week. àbí next month. tó bá di next má lọ tí ẹ gbọ́ kan ni mo fẹ́ sọ. kí ló fẹ́ sọ kí ló tún kù lẹ́nu ẹ̀ kí ló kù lẹ́nu ẹ̀ tí bá béèrè owó wa máa tẹ́wọ́ pẹ́pẹ́ ni ó ò fún gbọ́kàn ní owó rí ṣé kí n má look okay ni kí n má look fine. ó máa fa ojú ẹ dán. ọ̀gbọ́n yẹn máa máa ṣe. ẹ̀yin ọ̀rẹ́ mi a kàn ń lọ kí ni kókó ibi tá à ń lọ gan-an àmọ́ ṣé kò wá jí yájú báyìí. ẹ̀yin ọ̀rẹ́ mi ti ẹ̀dúró náà níbi tọ́wọ́ ayé mi dé yìí ẹ̀yin lè gbà mí o torí àgbà tọ́ra ń gbọ́lẹ̀ mo sì mọ̀ pé ẹ̀yin ló kù mọ́ mi tí mo lè fọwọ́ mi lọ. ṣáàrùn tí ìyàwó mi Adénìkẹ́ yẹn. ṣọmọ jẹgúdújẹrá olówó láláàrin. ó ti fẹ́ pa mí. ó bọ́ pa ẹ́. kò ń ṣe pípa bẹ́ẹ̀ mò ń sọ. kòkòrò ńlá ló gbé ẹnìkan tó jẹ́ ẹ̀mí ọ̀lẹ́ ló gbé. ìwọ mo fi ti dá ẹ pa àwọn àyà mi já ni. Àkànjí ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀. ok mo ń gbọ́. mo mọ̀ pé kòkó ni wọ́n ń tà. bẹ́ẹ̀ ni gbogbo ní. owó wà lọ́wọ́ wọ. ó mọ kíní tí àwọn obìnrin máa ń rán mi létí. ti ẹ̀já ara bó straight. mo rántí. owó rẹ̀ ní ń béèrè lọ́wọ́ mi. fún ìṣe bí ìyàwó rẹ ni. kí n fún. nà. ó mọ bí mo ṣe wà fíì. báwo ló ṣe wà. yẹni tí ò bá jẹun ká ní máa ń lóbìn. ó sú mi o. ṣùgbọ́n mo bá lẹ́jọ́ ó mọ bí mo ṣe wà fíì ó mọ iṣẹ́ tí mò ń ṣe.
àmọ́ṣẹ́ tó ń ṣe àmọ́tẹ́mi rẹ̀ ọ̀bà gbé òní máa lóbìnrin káàkiri àdúgbò. mo nífẹ̀ẹ́ ọmọ ń pọ̀. èèyàn tó bá nífẹ̀ẹ́ obìnrin ó yẹ kó ṣẹ̀tọ́ obìnrin. ẹ̀yin ọ̀rẹ́ mi kò sí mo torí ẹ̀ wá ni pé jọ̀ọ́ yá mi lówó mo ò fẹ́ fọ́ ọmọ yẹn nù. ẹ̀yin abiyamọ ayé o ẹ̀yin abiyamọ ayé o tẹ́ ẹ bá bímọ tẹ́ ẹ bá dáwọ́ ọmọ lu ohun ọmọ òun kò ní là. ìyàn tiẹ̀ kí gbé kan tó jẹ̀bi rẹ̀ lọ. àní ìwọ̀n ń bá lẹ́jọ́ jà. sórí ìyá alábàáhùn wa kò ju mẹ́ta wa lọ àmọ́ ní ìtògbé wáyé ká ní mo sì wá nágbára rẹ̀ ni o. kò sì máa wọ owó pọ̀ owó pọ̀ 55,000 péré ni. 55,000 nìkan tó ń tọ́ ní ọ̀pọ̀. kò sì máa wo iṣẹ́ tí mo ṣe kù níjẹta òun máa gàkùn. ìyàwó tí mo ṣe kọ́ ẹ̀. ṣé ló tọ́. ṣùgbọ́n máa gbá òun láwọn pọ̀ tó India ló ti wá mo sì ń bẹ̀bẹ̀ fún 2 rupees ní. so kò yọ kọ́kọ́ lọ́dọ̀ tí wọ́n náà. ṣé mo bá bẹ́ẹ̀ yí lára mi ọkọ sí lọ́rùn ni èmi kọ́ mo rà á ọ̀rẹ́ mi. Àkànjí ṣàánú mi. ọ̀rẹ́ mi ìwọ ló sì wá ń kéwé pọ̀ báyìí àní ká ní owó òun bẹ lọ́wọ́ mi ní ìfún ọ èlò lòun béèrè tí èyí lè fún ọ sórí bíṣọ̀bù mi ṣe wà ń bẹ̀ yẹn kòkó kọ̀ọ̀kún bẹ́ẹ̀ ní yanturu àwọn kọ́sítọ́mà ò tiẹ̀ wá rárá kòkó kún bẹ́ẹ̀ ká ní mo tà á ní màá rówó. jẹ́ ń bọ́ tà á. ọ̀rẹ́ bá ń tà bá ẹni wá ẹni tó máa rà á kó bá ń kówó. àbí. Àkànjí kò yọ nǹkan kan. ó yọ nǹkan kan tó bá yọ màá fún ẹ èmi náà ń ṣèyàn bẹ́ẹ̀. tó bá kọ wájú sí mi kì í ta tó bá kẹ̀yìn sí mi kì í ta tó bá kẹ̀mí nìkan yìí tí ara mi pa. ọ̀rẹ́ wa sọ́ọ̀sì wa lọ báwo ni o. yìí nílò. ṣì ní sùúrù kílà ìsọ́ọ̀sì tó ti yá ń bínú lọ. ọ̀rẹ́ wa nǹkan tó ṣe ń pọ̀ díẹ̀ o. nǹkan tí mo ṣe pọ̀. mo kó lówó mo fẹ́ fún ni. ìwọ náà sì wá ń sọ̀rọ̀ bí èwe kò sówó ilé ká lówó yìí wà nílẹ̀ ní èlò tí mi lè fún. òun ló ti mọ̀ ó gbé bí iṣẹ́ ibi ta tètè kò tọ́jú mọ̀lẹ́bí ẹ̀ ṣé o ná màlà lé ká lọ jẹ̀ka. àmàlà ó yẹ kó ti ṣètò kankan lẹ̀ ní èèyàn burúkú ni ọ́. sí wàhálà ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ wá ní wíìgì tàrí lọ́nà yẹn. olóṣèlú ló pe wíìgì yẹn náà. 30,000 ní péré. báwo tó wàá fi máa di irú ìwòye ọ̀la mo máa kówó yẹn wá fún un. ó ń bí ẹ o ibo ló ti fẹ́ rówó lóru mọ́jú. ṣé òun wáìnì ni ó rí pé mò ń dán ni ọ̀dọ̀ yẹn tí ni mò ń lọ. ó ń bí ẹ lóòótọ́. ṣé òun wáìnì ni. ó pọ̀ àfijọ́ rẹ̀ nú àwẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mi ó yá nà. wọ́n ní bóyá fẹ́ kọjá. ókè wọ́n wọ̀rí wọ́n máa rí ẹja rẹ̀ jẹ́ kí sáré dọ́dọ̀ ẹ̀. ọkọ ẹ̀ náà ni ọkọ mi ni o. ọkọ mi àbúrò ọ̀rẹ́ mi ọlọ́kọ̀ tọkọ ó dàbọ̀ ọ̀rẹ́ mi ọlọ́kọ̀ tọkọ. Adéníkẹ́mi ká má parọ́ ká má jà lódù lọ́mọbìnrin. máa tàn mí. ọ̀rọ̀ ẹ̀tàn kan tábàárẹ̀ nǹkan sọ pé ayé yín. ó dà ìyẹn ni wípé àjànàkú mi kọjá mo rí nǹkan fìrí nìyẹn. ibi tí mò ń lọ gangan nìyẹn. kò sí wàhálà yẹn náà dáa. ó dára. gbogbo èyí mo mọ̀ pé mo bẹ̀ sọ̀rọ̀ owó kan fún wíìgì tí mo ní mo fẹ́ ra. ọ̀tọ̀ ni. so báwo mo fẹ́ gbà báyìí. Hello no. 55,000 naira péré yẹn kò wọ́n rárá. Just 55,000 naira. Kò sí wàhálà mo ti gbọ́. 5,000. Ó ti bẹ̀rẹ̀ náà ọkọ tó máa ń bí mi nínú ara ẹ̀ lélẹ́yìí o. Tí n bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ owó sìn ni wọ́n máa káwọ́ sórí wọn máa yán orí tó wọ́n máa yán ọ̀rùn tó wọ́n máa yán. mo ti gbọ́ èlò ló pè náà. Just 55,000 naira. mo ti gbọ́ tí yé mi mo ti gbọ́. Ìgbà wo ni kí n wá gbà? Màá pè ẹ́ tó bá ṣe jẹ́. Ìgbà tó fẹ́ ṣe kinní ò pè mí kò mọ bó bá yẹ jẹ́ o. Màá pè ẹ́ tó bá ṣe bí èlò ló pè náà. 55,000 naira. Màá pè ẹ́ tó bá ṣe jẹ́ ó ti yẹ. Wàá pè mí. Màá pè ẹ́ jẹ́ ká máa lọ. Ṣùgbọ́n dúró bó dẹ̀ ṣe ń lọ yìí
mo fọlọ́run ṣe ẹ má yẹ kẹ́ni kankan kó bò pọ̀ mọ́ ẹ o. Ẹ tí wọn náà bá ti tẹ owó gidi bóyá ni kó máa fowó máa ṣàwọn. má wọ orí máa tọ́jú ẹ. Ẹ káàsán. Ẹ káàsán àti Fẹ́mi. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán kìlómítà. Yes sir. A fẹ́ àwọn foodstuff kankan ni. Kí lẹ wá fẹ́ yà báyìí? Kí ni kára ni? Ara spag. Spag àti jẹ spag ti pẹ́. Àti tẹ́ni. Ẹ fún wa ní spag méjì. Ok, ó wà àtẹwó. Agungun. Atagungun náà méjì náà. Àmì àjùmọ̀. Maggi 100 naira. No chicken. Lọ́sìkì lọ́sìkì ọdún máa ń dùn dáadáa. Ẹ bá pàjẹ́. Ó jẹ́ èlò báyẹn. That's just 2, let's say 3, 4. Èló lè jẹ sílẹ̀ tẹ́lẹ̀. 10,400. Ẹ calculate gbogbo ẹ̀ pọ̀. Àjẹwò tó pọ̀. Ṣé cash àbí transfer? Let me bring my phone abeg. Cash àbí transfer? Ọlọ́gbọ̀n orí a máa ṣe gbogbo ẹ̀kọ́ yìí. Ẹ calculate gbogbo ẹ̀. Nígbà tí mo jẹ́ àdúgbò mo mọ̀ kan tí mo kó débi. Ṣọ́ọ̀bù méjì ẹ̀wọ̀ ó ti yá pa ní nígbà tí ẹ fẹ́ jẹ mí run. Ọgbà tí mi débi ọmọọṣẹ́ mẹ́rin ẹ̀yọ̀ kan ló pé ọmọ ṣé wò bí oṣù. Kí wọ́n lè fẹ́ kọ́ ní wọn. Ó gbọ́ káàdì fún mi. Olùyẹ́pọ̀ yóò tọ́. Ṣé fẹ́ pa mí ni ẹ̀wò kan tó kù nínú gbà ṣé fẹ́ pa mí. Orí bẹ́ẹ̀ ṣe bí àti tẹ́ni ṣe ọjọ́ tó fẹ́ láti sọ ni pé tẹ calculate gbogbo ẹ̀ papọ̀ ní. Ọlọ́wọ́ fún mi pọ̀. Gbogbo ìwọ ìyá àjọ ló ti gbèta pé. Bẹ́ẹ̀ni. Tí èyí bá ṣubẹ̀ táwọn mi lọ bá ṣubẹ̀ kí ló fẹ́ kó kù lórí ìgbà mi. Ẹ sọ pé ọmọ tẹ̀lé pé ẹ̀tì ẹ̀mí sórí ẹ̀ sọ ìtẹ̀ jẹ sílẹ̀. Máa fún yín. Ókè. Ẹdúró mú bọ́. Ẹdúró. Ẹ ṣe àti bẹ̀rẹ̀ bá. Àti ọmọ máa ń wọ ọgbà. Sọ́dọ̀ pa mí ni. Wọ́n tí ọba tún sọ máa ní kí ọmọ sẹ́mi kó pọ̀ sí mi ike. Àwọn adé dà sí ilé orí tí ọba kúrò níwájú ṣọ́ọ̀bù fún mi. Olóṣì wọ́n àwọn ẹgbẹ́ ìwọ́n wà nítorí ti ṣolóṣó ní bus stop bẹ̀rẹ̀ wá yíyan lálálẹ́. Ọgbẹ́ wọn sínú mọ́tò nìyẹn wọ́n gbé wọn lọ. Ìwọ́n tẹ̀ wàá ṣe mẹkáníìkì wàá kọ́ṣẹ́ wàá orí kọ̀ọ̀kan tẹ́ wàá lórí ẹ̀rọ ló burúkú. Ṣé mo fi ìyá yín náà fún yín kí n sọ fún yín? Ló burúkú. Olórí ẹ̀rọ yìí kọ̀ọ̀kan ló pátá ẹ̀kọ́ fún ẹ lọ́wọ́. Àdúgbò ni gbogbo ló tó báyìí lọ. Ẹ wọ ẹ nílò bàbá dàda yìí kọ́ máa sáré kú. Ẹ wá tẹ̀kú sọ̀rọ̀ yìí. Ṣé o lè fún ọ ní ìgbọ́dọ̀ mìíràn rẹ̀ wọ́n tẹ̀kọ̀ Kádàrádá olóògùn kọ̀ọ̀kan. Ìrètí Olúwa kì í tí, ìrètí Olúwa kì í ṣá, ìrètí Olúwa kì í dìbò. Àwọn ló ẹ ti ẹ̀ dúró lò tí kò ṣe àwọn àbúrò ọkọ ọ̀rẹ́ mi Adéníkẹ́ ìrètí àbí kí lọ́ọ́ forúkọ ló bu para òun náà ṣé kò tiẹ̀ rówó fún ló dẹ̀ fẹ́ ra wíìgì tàti olóògùn kó bàrà ọmọ ike àwọn náà fẹ́ ṣe sílé bàbá ó ní oúnjẹ àárọ̀ àtọ̀sọ́ kò bá ta lẹ́nu wọn olóògùn máa jẹ́ tètè sọ fún wèrè kó bá lọ kó fọwọ́ alágbèédá olórí burúkú àárọ̀ ṣàánú mi ẹ kó kí gbàwò nonsense. Ike ṣokú ọwọ́. Kedere máa ní lójú Ọlọ́run, èmi ṣàmọ̀ pé ọmọ mo ti mú ìṣìjẹ́ mi ṣá. Àdúró tí mo gbélé. Ọ̀gá àìlùwàlá ló ń gbé ọgbà àti kẹran jẹ ni ọjà tí wọ́n ní wọ́n ń tà yẹn. Ó mo tẹ̀ lówó tí wọ́n á tẹ̀ fi play ó tẹ̀ ti sú mi. Géèmù yẹn dùn mí ṣá. Àwọn ò ta géèmù o. Ìrètí Olúwa kì í tí, ìrètí Olúwa kì í ṣá, ìrètí Olúwa kì í dìbàjẹ́ ohun tó pamọ́. Adéníkẹ́ káàbọ̀ yá já wọlé. Mi ò understand mo dókòó dé fàmì já wọlé lọ́sẹ̀ kí ni. O ṣàyẹ̀ṣẹ̀ wọ bí. Ẹ kí ló ń ṣe ń lé yín iṣẹ́ bímọ ń lé yín ni. Kí ló dé ṣáńjà ni ojú ẹ̀ṣẹ̀ wa lè báyìí. Káàtì èdè jà jọ mo tiẹ̀ ní kí n wá ṣàlàyé fún ẹ mi ò ṣe mọ́ torí mi ò rí ibi tó ti ń sun ẹran mẹ́ran kí kankan pa.
Kí ló ń ṣe aláìsàn ẹ̀? Mo understand. Mo ò ṣe mọ́ èyí tí mo ṣe ti tó gẹ́. Àtìgbà wo ló ti ń rò? Àkọ́ní ìdíkì èrò ìwọ náà wo rẹ̀ sí mi. Wo rẹ̀ sí mi. Ìyá bàbá wa tọ̀hún ló kó sí. Ṣé ẹjọ́ mi wá ni? Ojú ẹ̀kọ́ bàbá mi. Torí kò yẹ kó o tẹra mọ́ṣẹ́. Àfi ọkùnrin. Kò yẹ kó o tẹra mọ́ṣẹ́ kó o lè mọ̀ wípé mo máa jẹ ìwọ náà wò wá wọ ni. Take a good look at me. Wọ́n mi, wọ́n fi ìyà ń jẹ mi, wọ́n expect pé kí n jókòó tiẹ̀. Nígbà ẹ̀rọ, èmi ò tiẹ̀ jókòó ní sùúrù ìlérè mọ́ náà ṣògo mo wá ń sìn. Ládùúgbò nǹkan tí mo ti ṣe fún Adéníkẹ́. Ọmọ kan ní ìtẹ̀ mẹ́jọ ń bẹ̀rù fún ìfọ̀nà náà. Fóònù. Wọ́n náà ayé mi padà wọ́n náà nǹkan tó ń gbé kí. Ẹ ṣe fóònù lélẹ̀. Kò sí wà láti ṣe ló máa ti ṣáré. Kí ló fẹ́ fóònù mi ṣe? Àmúbọ̀, má wọrí. Ìgbà mo kí ẹ kú rè, mo ti delete nọ́mbà mi ní orí ẹ̀. Ká má pàdé mọ́. Ó ti dé gbogbo yẹn ni. Ó jù bẹ́ẹ̀ lọ, mo bí báyìí. Ṣé orí àdàrẹ́ mi rẹ̀ ti ló ń gbé àwọn olóyè burúkú tẹ ló ń gbà kiri yẹn? Bí o bá tún débẹ̀ mo ti sọ fún kó fi àdá, kó fi rí gbogbo ẹsẹ̀ wà tọwọ́ ibi yẹn. Ó ti lé dé gbogbo bẹ́ẹ̀ ni. Adéníkẹ́. Ẹjọ́ tó débẹ̀ kí ni mo sọ kí n bọ̀ wọ́n ìsọ̀ ṣé gba òkè ṣá ṣé gbọ́ kí n gbàgbé ìjà ìpín gbọ́dọ̀ bẹ̀ náà. Ebi ẹ̀kọ́ èmi ni mo rò tí ẹ rí bí ìyá sí ó jí ọ̀tọ̀ ṣe. Ọlọ́run obìnrin ọmọ lọ́rùn. Ọ̀rẹ́ mi kí ló wá sí ìrònú dorí àgbàkodò òsàn kọ́kọ́ látòórọ̀. Ẹ̀yin ọ̀rẹ́ mi mákù ó ti padà kú. Ta ló tún kú lé yín àti ẹ̀gbọ́n ṣé ẹ̀yin ìṣògùn ẹ̀kọ́ ẹ̀ ló gbẹ́rẹ́ ẹ̀ ló kọ̀ọ̀kan ní ẹ̀yin ìṣògùn. Wọn mọ bọ́ ṣe ń dágbẹ́rẹ́ fọ́mọ lé wọn ni. Àkànjí wo bí ń ti ọjà rẹ̀ ọmọ aya mi Adéníkẹ́ tí mo torí ẹ̀ fásọ́tò ó ti padà break up pẹ̀lú mi. Ọ̀rẹ́ mi kí ni mo lá. Ó ti break up ní ìjámọ́ kankan. Ọ̀rọ̀ bú yọ ọ̀rọ̀ wọ́n yẹn ní ẹ̀gbọ́n mi ni bàbá mi yọ kọlí kò wá tán ní ìyàwó gẹ́gẹ́ sẹ́dẹ̀. Ọ̀rẹ́ mi orí rẹ ti burú fa I'm sorry to say. Àwọn bẹ̀rẹ̀ lẹ̀ ó lọ gbọ́ mọ́. Ìgbà tá a sọ fún gbà o ó ní ọmọ òun ó láyà bí òkè ọmú rẹ̀ pọ̀ ó sì ti mọ́. Ó jẹ́ kí ọmọ Yorùbá ṣe lówó mi ni ọmọ tá a bá ń bá wípé wọn àwọn òkè. Máa parun ni. Ọmọ ti pa ọmọ lọ́wọ́ ní ìwé. Lórí tó ń sọ̀rọ̀ báyìí ó ní màá tó wọn àtìlẹ́gbẹ́ òun ṣé ń dání. Ṣé òkú wọn ló ṣe gbogbo tán ni? Olówó ṣe gbogbo tán ìyá ní jọmọlẹ̀ ìyá ní jọmọ táríkà. Ẹni tó bá wà ní ayé tí ò ní owó ọ̀rọ̀ ẹ̀ kò dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sì ní nípa títí ayé ni. Sórí gbogbo ọ̀nà tí ó sà tó mọ̀ pé ó fi ní owó tó fi jẹ́yàn ní ayé òun ni kò sà torí ọkùnrin ní ọ̀hún òkè gbúdọ̀ lájúlẹ̀ kí tàdùbọ̀ kò wọ̀ gbogbo ọ̀nà tó sà tó fi rí owó nílé ayé tí wọn náà fi já mọ́ èèyàn òun ni kò sà ọ̀rẹ́ mi àwọn bá wọn sọ ọ́ sì yìí o ló dàbí ọ̀rọ̀ wa ń pọ̀ o. Ó sì ṣe gbọ̀gbọ́ òun lẹ̀ tàlùbọ́ ti kó wọ ní ìlú tàlùbọ́ ti kó wọ báwo ni ọmọkùnrin ṣe wà tó máa bọ́ mọ̀lẹ́bí ẹ̀ mú gàrí láàárọ̀ ògùn gàrí lọ́sàn-án mú gàrí lálẹ́ ìyá fi bẹ́ẹ̀ ni ilẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ó sì kó bí i kí. Fíìmù wa dára mi ni. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́. Ṣé bí ilé pọ̀ ọ̀pọ̀ aṣọ ìlú ìfimọ́jú lọ́nà ó ti kọjá ọdún méje. Irọ́ ọdún méje kọ́ ọdún márùn-ún ni. Ọdún ó tún kà fún mi. Ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ kan ọ̀la ọbẹ̀ ìwé àwọn ìgbógun wà sá kìdòkìdò fún. Ọ̀rẹ́ wa dúró náà ṣe bá bá òun sọ ń gbà òun ṣe ló ń wọ́rùn kì gbogbo owó tó ń kó fọ́mọ obìnrin òun gbà yẹn ká náà àwọn ẹbí rẹ̀ ló ń kó fún ni inú wọn máa dùn pé òkówó fún wọn. Ó tiẹ̀ mọ ọmọ wọn obìnrin kó tiẹ̀ wọn nílé ìwé ní bóyá yẹn ò bá ti fi iṣẹ́ gidi wọ́n ti kó oníṣẹ́. Ìyẹn wá ni pé kí ṣáà ní owó dandan ni. Bẹ́ẹ̀ni ní owó yìí ni owó yẹn gangan lọ́ọ̀ni o torí bọ́ọ̀bà lówó ọ̀rẹ́ mi ọ̀já mọ́ nǹkan kan lé ayé yìí o ọ̀gbà ọ̀nà tí ó sà gbogbo pa tí ó sà tó fi lówó yìí ó sà o. Obìnrin ọmọ lọ́rùn o. Ayé kan wọn ní tó bá ti lówó kò sí nǹkan ọmọ wa lò lílo mi òjò
ó gba tara ó gba tẹ̀mí ó ti gba towó. Akànjí jẹ́ ń bi èbí kan lọ́wọ́ ẹ. Mo ń gbọ́. Ṣé ìwà ajámọ́ kankan báyẹn náà ni? Àwọn ènìyàn nípa tó ọmọ kó wọn bá bọ̀ sábẹ́ àṣọ ìjámọ̀ kankan. ìrètí Olúwa kì í ṣá, ìrètí Olúwa kì í di ìbàjẹ́. Ohun tó pamọ́ tó kọjá òye ènìyàn, ohun tó ṣókùnkùn tó rújú. Kí ló ṣẹlẹ̀ Tọ́lá ni? Ọkàn ń pè mí. Kí ló ṣẹlẹ̀? Mo kàn ń pè yẹn wo ara mọ́ mi ò yá ni, ara wọn tuntun gbóná tuntun bẹ̀rẹ̀. Èmi àti Ṣẹ́gun bọ́lá àtúnjọ máa bọ̀ gọ́sẹ̀. Mo kàn ní pé kí Ṣẹ́gun dúró sílé ni. Kí ló tún ṣe mọ́ mi? Ẹ mọ nǹkan tó yẹ mọ condition wọn, ara wọn ò yá. Eléyìí ó tiẹ̀ tún wá wọ́ sílé ni. Mo ò tí ì ṣiṣẹ́ gan-an, kí ni ká ṣe báyìí? Èwo ni pé kí ni ká ṣe? Ṣé ká máa gbé wọn lọ sí hospital? Fún wọn lè báyìí. Hospital kẹ̀ má tẹ̀ lọ síbẹ̀, táàtì owó àgùn la fẹ́ gbé wọn lọ sí hospital. Kí la máa wá ṣe? Kí kò tá máa ṣe? Ìgbọ́n tó mọ̀ pé a lè ṣe lélẹ̀. Ok, máa lọ sílé, máa bá ẹ, máa fẹ́ táyé sí nìkan. Ẹ tún wá tẹ̀lé mi. Ẹ kájọ máa lọ. Láti ẹgbàá lọ. Nígbà yìí náà ní ibo lẹ́tún gbà. Ẹ gbà bí ìbá. Yóò ní sáàbù kò tó dọ̀ka rí. Báwa ṣe gbọ́ rẹ̀ wọ́n bá wa ṣe pè ní. Ọ̀fẹ́ ni èpè náà fi máa gbọ́. Ọ̀rọ̀ ọ̀gbọ́n mi náà ọ̀sán náà lọ́sọ̀ ní wọ́n wá ní àbúrò tó mi. Ojú mo fẹ́ mọ̀ ọ́, àwọn ọmọ mi fẹ́ ṣe náà ni. Ẹni tó bù fún tó bẹ́ẹ̀ mi dàbí ọjọ́ mẹ́ta yìí. A ṣe lè. Ṣé ìwọ ọmọ máa sọ orúkọ ọ̀hún rẹ̀? Tọ́lá bá jẹ́ lẹ́yìn ẹ̀ lóòótọ́. Oṣù kù. Ìmúlẹ̀ òun ṣe wà, nǹkan abẹ́ jẹ là ń wá kiri kí ló ṣẹlẹ̀. Ẹgbẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ti yáwó rẹ̀ já. Báwo bá sílẹ̀ ọ̀dọ̀ tó máa ń gbé dákítẹ̀tì ọ̀rọ̀ dákítẹ̀tì ẹ̀wọ́n ló ń mú yàrá tààrà báyìí kí ló ṣẹlẹ̀? Ẹ̀rọ bá wọlé pé ìwọ. Ẹ ṣe sùúrù. Mo mọ eléyìí, mo mọ àbúrò ọkọ rẹ̀. Èmi náà ni bàbá. Ìwọ ọkọ rẹ̀. Èmi náà ni bàbá yìí. Ìwé sí i. Bẹ́ẹ̀ ni bàbá. Ta ni yá èyí? Àbúrò ni bàbá. Àbúrò ẹ̀ ní ìwé pé. Àbúrò ẹni sólóyò. Títí àwẹ̀lẹ̀ òun. Ṣé kí ni ìjọ ọgbẹ́ni? Ọ̀rẹ́ mi, ó ń gbé ilẹ̀ bẹ́ẹ̀. Ìyá mi ló sì kí n lè tó adẹ ní ìdòwò tí ẹ̀mùsùn wá bá yín bàbá ọjà. Bàbá ọjọ́ Monday. Àṣé bí jẹ́ cooperative rẹ̀. Oyè mi o! Lọ́jọ́ Monday. Àṣé bí jẹ́ nàkó. Wà ó sọ̀rọ̀ nìyí. Ó sọ̀rọ̀ nì. Wọ́n jẹ́ gbọ́dọ̀ lè ṣe fún kòtò ìṣúná àwọn ọmọ ọdún ìbò lè ní kọ́lọ́ pàṣà. Nínú Monday. Nínú Monday tí ìka wo. Náà wọ́n ní bọ́dọ̀ ìbílẹ̀ kan táyé ọ̀rẹ́ mi kọ́ tàbí ọ̀rẹ́ mi. Ìbọn tí mi rí ẹ̀rí. Ìbọn tí mi rí ẹ̀rí. Ẹ̀rí sọ́ọ̀lù èrè tó tẹ̀lé. Sọ́ọ̀lù ìyàwó ẹ̀ pọ̀. Spotlessly clean ni. Kò ṣeré kékeré ẹ̀ kò lébò lójú fún. Ìlọ olójú ojú omi ọlọ́kadà mẹ́rin náà o. Olójú ojú 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 ojú. Ìkọ̀jẹ́ ìrírí o. Ó pọ̀ o. Wà á lè lè ṣeré kékeré. Yeah! Good one. Ọlọ́gbẹ́ ìrẹ́lẹ̀! Ọjọ́ máa ń jẹ ọmọ ilé ìwé ó ti rá ọmọ ó ti ráyọ̀. Kí ló ń kọ̀ sí ẹ̀? Sọ́lá wọ́n lọ fún ọjọ́ ìgbẹ́ kí ló ń kọ̀ ẹ̀jẹ̀ ó lè lò. Tọ́lá ní ọ̀la ó tún wá tọ́ Tọ́lá ní. How old are you? Bàbá wa tẹ́ yẹ̀ fún mi. Ọ̀rọ̀ ẹgbẹ́ mi 20. Ọmọ ètò wọlé yà. Ọmọ ètò ń gbà sọ́hùn. Òtí ń gbà sọ́hùn. Dáfẹ́ kí òwe lọ́wọ́ máa ṣèrànlọ́wọ́ yẹn fún ẹ.
bọ̀ ṣé wọ́n mọ̀ ẹ́ mo fẹ́ yẹ àlàyé mo bá dùn ọgbẹ́ ní gbogbo yàwó ìṣá aláyé bá fi wá fọ ìrọ̀lọ́wọ́ tó bá wà ẹ̀rọ máa di ṣe èṣù sílẹ̀ báwo ni yóò gbà ọkọ̀ ìjà ọ̀tọ̀ àbúrò ìjà èṣù ìjà ọ̀rọ̀ mi ní ọ̀rọ̀ nílẹ̀ àṣẹ ìjà ọ̀rọ̀ mi nílẹ̀ ilé mi yẹ wá ṣe fọ ọmọ ẹ pọ olóògùn tó dàbí nìkan tó yà gbẹ̀yìn nílẹ̀ wóò kò ní bẹ́ẹ̀ tí màá ṣe ni màá fọ́ àbúrò rẹ̀ máa fọ́ délẹ̀ máa fọ́ délẹ̀ aláwọ̀ máa fọ́ ọmọ náà wọ́n lọ́wọ́ àdáná ọmọ tí ó ní sórí rẹ̀ kò lẹ́tọ̀ lójú bù. ẹ̀gbọ́n mi ẹ ti ẹ̀ dúró náà kí ló ṣe jẹ́ pé àwọn tọ́lọ̀ bá ti gbé sípò tó ga báyìí wọn ò kí fẹ́ ṣe nǹkan fún àwọn tó bá kún díẹ̀ káàtó fún ẹ náà imagine nǹkan tí wọ́n sọ tó ní pé àwọn ò lè ṣèrànlọ́wọ́ fún àfi tó bá tó fẹ́ mi kí ló dé kí ló fà fi gbogbo yẹn. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ wọ́n máa wá mi wá sínú ọjà mọ́ kí máa wá mi wá sínú ọjà bí ti báwo ẹ̀gbọ́n mi ẹ̀yin náà ṣe máa sọ báyìí ṣe bí mo ti pè yín nínú ilé títí ẹ̀yin lẹ mọ̀ tẹ́ gbé fóònù sí. owó yẹn kò tó bá wà lẹ́nu iṣẹ́ mo lè máa pì kọ́ ó mọ̀ kó tó bá wà lẹ́nu iṣẹ́ ó àti pawó tá máa fi ràgùn fún mọ́mì wọn wá là ní jẹun. ó dáa kò sí wàhálà. ó kàn máa lọlé. ṣùgbọ́n. Mami, báwo ló ṣe wá ń ṣe yín báyìí? Olúwa ṣẹ́gun. Ìwà òkè náà. Ẹni tó bá ti rí máa ti lọ pé ẹwà òkè. Ẹ̀yin ló ti ń pọ̀ látẹ̀kàn yìí. Báwo ló ṣe wá ń ṣe yín báyìí? Inú ńlá mi. Inú ẹyin. Orí ń fọ́ mi. Mi ò ní fọ yín. Òun gbọ́dọ̀ la fẹ́ wá gbọ́rò báyìí. Ẹ pẹ̀lẹ́. Ìgbàrá ló ń ro mí. Ẹ pẹ̀lẹ́ máa. Ẹ mọ̀ kan. Ẹ ṣáà ẹ̀fọkàn yín balẹ̀ kò sí kan tó máa ṣe yín o. Ẹgbẹ́ mi Tọ́lá ni wọ́n ti lọ sí ọ̀dọ̀ bọ̀dá Ìrètí ó dà kó tọ́lá máa fi dé nínú kára ògùn fún àbí kẹ̀kẹ́ gbé lọ sọ́sítà nínú kan máa ṣèkan nínú méjèèjì ṣé ti gbọ́. Yes. Owó ìwò náà fẹ́ fi rò wọ́n. At least ẹ̀gbọ́n mi ṣiṣẹ́ débi hospital. Wọ́n ní ẹ fọkàn yín balẹ̀ ẹ ṣáwọn pẹ́gbọ́n mi ṣe ṣiṣẹ́ ti wọn àwọn alámọ̀ pé àwọn òṣìṣẹ́ àmọ́ àwọn ṣì ṣiṣẹ́ ó dẹ̀ wọ́n pé atọ́làtọ̀ wọ́n sì máa pa nǹkan kan lónìí kí lè fẹ́ ṣe ẹ máa mú mi kí báyìí bomi. Ọmọ ike ló ń ṣe é. Ìwà òkè rárá. Ẹ wà òkè. Ọmọ ike wà òkè mi ò ní bẹ́ẹ̀ ṣe eré mi ò láìkẹ́ o. Ẹ pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ lára ń báyìí. Ìwà òkè rárá. Ọmọ ìgbọ́ mi. Ọkọ mi. Ẹ wo àìmọ́ mi lélẹ́ lọ ti ṣe báyìí látẹ̀kọ́. Àwọn ọmọ mi ò yá gidi gan ni o. Báwo ló ṣe ń ṣe yín báyìí? Ọkọ mi. Gbogbo amóhùnjẹ ń gbóná. Àwọn ń gbóná gan o. Ẹ̀rù ti bà mí ìgbà tí Tọ́lá ní tó wá bá mi níbi iṣẹ́ tó nára yóò yá. Táwọn ọlọ́nà ògùn tágẹ́ẹ̀tì. Ògùn tágẹ́ẹ̀tì náà lélẹ̀. Akọ́ dìde kan wá lóògùn. Ẹ ṣàgírí ẹ máa pa lẹ́yìn yín àtọ́lọ́run. Ó lè máa lo oògùn. Tọ́lá ní wọnú kitchen nǹkan tó wọ́n pọ́ lè fi lògùn gbé wá kọ́ fi lògùn. Àti Tọ́lá ní ẹni tí tẹ́bá ti fẹ́ ṣe ẹjẹ́ kó pé méjì àmàlà ní kẹrò. Kí ni mo gbọ́dọ̀ sọ ẹ? Kọ́lá àmàlà náà ń gbé tó ìjẹ̀kọ́ kọ́lá tẹ̀kọ́. Lọ́wọ́ kó nọ́mà mọ́mí ẹ̀ dìde ẹ tẹ̀ wá lògùn. Mo ti lo oògùn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yí ẹ̀rù ń bà mí ẹ má ti lọ padà dé ẹ má. Ìrètí Olúwa kì í tí ìrètí Olúwa kì í ṣá. Ló wá ṣe kó ń dára lè ra yìí wá. Ó ṣe bí girama yóò gbà ó. Ẹ ti ẹ̀ dúró náà. Pásítọ̀ ń lọ next week báwo ló ṣe fẹ́ jẹ́ báyìí? Lórí tábàtì ẹ̀ ni wọ́n máa ṣọ. A ṣáà máa ra bàtà. A máa ra gbogbo àwọn jewelries tá a máa lò. Àbí kí ló ní mo sọ? Èmi náà tẹ̀ tí ì rò dẹ́lẹ̀ tó èmi tẹ̀ ti gbọ́ ọ̀la mi ti lọ rí i. A gbọ́dọ̀ wọ ọbẹ̀ kọ́ mọ̀ pé yes àwọn èèyàn wọ̀ lọ. Àwọn mẹ́ta must be their center of attraction níbo. Mo tẹ̀ ti rí bàtà kan àti set àti jewelries gbogbo ẹ̀ 45,000 naira. Ìyẹn náà kò dẹ̀ bad ó make sense. Ó ṣàwà òkè. Ṣé pé everything tá a bá lò báyìí ó yẹ kó wọlé sí trust me now, ó yẹ kó trust me. Torí a gbọ́dọ̀ rìn lọ sí pàtí yẹn bí ẹni tí ó sọ̀rọ̀ látàárọ̀ owó mi kí ló ṣẹlẹ̀? Kí lè bá mi fi sọ?
ẹ wọ ilé ẹ ti rí nǹkan tó tiẹ̀ ṣe kókó nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò ní lè tẹ̀lé yín lọ pàṣẹ. ní sùúrù gbé kọ́ńbẹ̀ kí ni problem ẹ̀gbọ́n ṣe. fẹ́ bẹ̀rẹ̀ ni. bàbá náà lọ síbi báyìí ó ráyè kí ló ti ṣe ẹ̀gbọ́n ṣe kí ni problem ẹ̀gbọ́n kí ni kọ́lọ̀ problem ẹ̀ sọ fún mi. ẹ wọ ara mọ́mí ò yá this time kò dẹ̀ kí n ṣe kékeré o condition yẹn ó lágbára. ẹ wá wọ́n kẹ́ gbọ́n lọ sí hospital àbẹ̀wò ni kínní. hospital care fún wọn ló tún sọ̀rọ̀ báyìí. àbí pé ẹ fi wọ́n lẹ̀ kọ́ kú. tó kú báwo. kí ni tó bá ti kó ọmọ aráyè lọ síbi tó fẹ́ lọ ni. kò sẹ́ni tó máa ro kúrò ìyá ẹ̀. mo ti gbọ́. wọ́n ṣe ní situation báyìí ọkọ̀ ń gbowó tó bá lọ yìí ń kọ́. jẹ́ kí ìyá kan jókòó sínú ilé kó máa fẹ́yìn ní problem kẹ́ má wá nǹkan ṣe sí wọ́n gbọ́ òun lọ kọ́ tètè lọ́mọ. ẹ má sọ̀rọ̀ báyẹn. èmi tẹ̀ ti yọwọ́. èmi gan yọwọ́ mọ́ o. èmi tẹ̀ ti yọwọ́ nú ilé. èmi gan yọwọ́ mo yọ ẹsẹ̀ ọlọ́run á máa ṣú ẹ o. o ṣe o báwo ẹ jẹ́ ká máa lọ. kí ló dé. ọlọ́run ṣe ó dàbọ̀ bá kí yẹ ẹ. ṣé tí wàá lọ sí. torí mi ṣàmọ̀ pé ọlọ́run kì í ṣe bí. ẹ̀yin ẹ̀gbọ́n mi ṣé nǹkan tí mo rí sẹ́yìn náà rí ṣá abẹ́rẹ́ ojú wo ni mọ́mí máa ti darúgbó ọ̀sẹ̀ gangan. èmi náà wò látànà gbogbo dúdúdúdúdúdú. tó yẹ lójú wọn báyìí yẹn. bọ́dá mi kí lẹ̀ ń sọ yìí ẹ̀yin náà ẹ wo ojú mọ́mí ló tún dúdú yẹn tó dàbí kí wọ́n ṣe makeup ẹ wo bọ́dá Ìrètí ibi tá a bá dé yìí a lè máa tọ́jú mọ́mí ilé mọ́ wọn jẹ́ ká máa gbé wọn lọ sí hospital. hospital. bẹ́ẹ̀ ni èmi rò pé bóyá tó gbọ́ tí ń dàgbà ló fà. àgbà kí ni ẹ wo hospital ni best option ta lè gbé mọ́mí lọ sí o mọ́mí tó gbé wọ́n ṣe pé 45 years ni ẹ bá sọ pé bóyá mọ́mí ti ń dàgbà mọ́mí tó gbé pọ̀ ṣe wà yẹn skin wọn máa ń dán ni ṣé gbogbo sex treatment tá à ń fún mọ́mí kò lè pay wa kó má lọ ní ìsìnkàn mi ẹ jẹ́ ká gbé wọn lọ sí hospital ìjọ. àwa tá a ti ìrora àgbò la fẹ́ gbé wọn lọ sí hospital. wọ́n máa gbé wọn lọ sí hospital ni o èwo kí mọ́mí má lọ kú sínú ilé o. mọ́mí ẹgbẹ́ báwo ló ṣe ń ṣe yín. wọ́n kàn mí ni. wọ́n lọ́run. tilẹ̀ ń ká wà láyọ̀ tó. láàrin ojú pẹ́ńdọ̀ àwọn mi ò ní kò sí bọ̀bọ̀ tó wà bẹ́ẹ̀. ṣé wọ́n ní mọ́tò? àwọn tó mi rí mọ́tò mi rí. lára ìkan tí Ọlọ́run ṣe fún mi rí. àwọn ilé náà ṣe kéré jù. Ọlọ́run ní gbogbo mọ́tò. Ọlọ́run ní gbogbo ẹ̀fọ́ lọ ní. má wọrí àbúgbò ẹ̀ wọ́n má wọrí mo bọ̀. wọ́n má gbó. wíwètí láti ẹ̀ ti change. nínú ọdún yìí ìwọ́n bọ́ sọ́dọ̀ pẹ̀lú àtàbàtà ní bẹ́ẹ̀ dáánú ẹ̀ wọ́n máa fọ́ sí ẹ̀ dáánú ẹ̀ ìrètí díẹ̀ nínú eré tọ́lọ́run ṣe nínú má wọ̀rì sórí gbà káàdì nínú ìrètí gbọ́ kò méṣọ̀ wípé èpè ní. máa kó fẹ́rẹ́ kó sọ fún mi máa pè ẹ́. tó bá pè mí Daniel. You don't need to be like this. You are very intelligent in the school. You want to know way to know everything. Make sure go pay me. ohun tó pamọ́ tó kọjá òye ènìyàn ohun tó ṣókùnkùn tó rújú kedere ní lójú Ọlọ́run kedere máa ní lójú Ọlọ́run èmi
Mo dárò sí. Kí ló dé? Ẹ ti sùn by this time. Mo ń ṣẹ̀wọ̀n kankan bí báyìí ni bá ṣe tán màá sùn sí. Wọ́n náà kan pé tó sùn. Ṣé bí mo rí kan mo rí káàdì yìí nínú àpò ìgbà tí mo bá yín fọṣọ. Yà o. Káàdì tí Daniel fún mi lélẹ̀. Ok, ẹ ṣé, wọ́n yóò lọ sùn tiẹ̀. Ọ̀rẹ́, ẹ má pẹ́ kẹ́ tó wá sùn. Ṣẹ́gun lẹ́kṣù. Ẹ ṣé, ẹ dàárọ̀. Káàdì tí Daniel fún mi lélẹ̀. Daniel. Má pè é lọ́jà ayé. Wọ́n lọ sùn. Ọlọ́run kì í ṣe mí. Kedere ni lójú Ọlọ́run. Mo ní kedere ni lójú Ọlọ́run. Torí mi ṣàmọ̀ pé Ọlọ́run. No. Why tó fi ṣe báyìí? Oh, ní problem kankan I swear to God. What's our friend for now? At the secondary school àtijọ́ bẹ̀rẹ̀, my guy. I did for you 24/7. Ajé. From day one, ìwọ́n tó ń kọ́ wa ní ìwé ní school. Ṣé o ti wọ́n wá ẹ̀ ni? I swear, don't worry, má panic rárá. I got you covered, my bro. Ó yẹ kó ti trust me fún yẹn náà. I got you covered, Laji. Ìkọ́ tó wà bẹ́ẹ̀ pé make sure you call the number. Address ti wà lórí card tí mo fún ẹ. Wọ́n ṣàwọn àbọ̀ anytime. I'm available at home. I'm serious. Now. Yeah, na pàdé mi ní ẹ jẹ mí from day one. Ṣáàmù. Má pẹ́ o, jẹ́ kí lọ gbé ọmọ tá a tó ń bọ̀ kó yẹ pè mí. Make sure kó o pè mí. Yeah, later. Babe. Who is that? It's just one of my old friends. Old friend. Yeah. Male or female? It's a deal, male or female. It's a guy, my G now. My G. So is he coming over? Not today, baby. Not today. He's coming over probably anytime you call, Sha. So what will you have to eat for dinner? It's a big deal. You know now, you know I love something spicy, you understand? So kó wá ṣe kíni kó ṣe oúnjẹ kó wá spicy, ó ti yẹ. Kó wá bá mi tẹ pápá yẹn, ó ṣá mọ̀ bá ṣe máa ń gbé sí level, máa gbé dé cloud 9. Wàá mọ̀ pé level yẹn yàtọ̀ lẹ́ni. Bí tí mo ti ń bọ̀ mo lọ dira wá ni. We are going on the cloud 9, baby. Don't worry, I'm all yours tonight. But firstly, I need to dish your food. It's a promise. You know what? Come first. Let me give you those. Oh my God, man. Ọlọ́run mi o. Èmi ṣàmọ̀ pé Ọlọ́run kì í ṣe mí. Bàbá bí mo ń sọ fún yín lọ, lórí iṣẹ́ tí mò ń ṣe yìí, wọ́n fún mi lówó kàn máa gbé, wọ́n kàn máa fún mi lówó kékeré. Àwọn owó tí ó tó wọ àwọn chẹ́ńjì lọ́kàn máa ń fún mi. Lórí ẹ̀ mo ṣe wá sọ́dọ̀ yín pé kẹ́ ẹ ṣe nǹkan fún mi. Nígbà tó bá ṣe rí mi owó ńláńlá náà máa jù fún mi. Owó tó ń sọ kò tọ́. Dákun iṣẹ́ ìwọ gan ló ń ṣe. Bàbá, ṣé olóṣó yìí náà ni? Olókí ló pè yìí. Olóṣó bàbá. Iṣẹ́ olóṣó. Bẹ́ẹ̀ni bàbá. Ọ̀pẹ yìí. Ẹgbẹ́ ẹ̀ tí wọ́n ń jiyàn gangan ni. Níwọ̀n èmi náà. Bẹ́ẹ̀ni, táwọn ọ̀rẹ́ mi bá jáde báyìí, wọ́n máa kó 250 gbé. Èmi tó yẹ pé mo lè lọ mẹ́ta, mo lè lọ mẹ́rin lọ́jọ́ kan, bí 15k, 20k, wọ́n ń fún mi lówó. Yẹn béèrè lọ́wọ́. Ọ̀ mi eré ṣe ni. Bàbá, mo mọ eré ṣe bàjẹ́. Mo mọ eré ṣe jù. Bàbá gbogbo eléyìí kí ló wà fún? Eré ṣíṣe ni mo mọ eré ṣe o. Kò ń ṣe yẹn ni wọn kàn kí ń fún mi lówó ni. Bó bá jẹ́ bẹ́ẹ̀, kí ló wá fẹ́ ká ṣe fún ọ? Nǹkan tó yẹ pé máa ṣe tó yẹ pé tó bá ṣe rí mi báyìí, gbogbo owó wọn lọ́wọ́ máa sẹ́ǹdẹ̀ sí mi. Gbogbo tó bá ti wà lọ́wọ́ wọn báyìí, wọ́n kàn máa sẹ́ǹdẹ̀ sí mi. Wọ́n máa sẹ́ǹdẹ̀ sí mi. Nǹkan tí mo fẹ́ nìyẹn bàbá. O fẹ́ gbé òkè. Kí n gbé sókè gidi. O fẹ́ gbé òkè. Kí n gba gbogbo ẹ̀. Èyí ń kéré. Ṣé bàbá? Ó bá jẹ́ ọ̀nà yìí ń kéré. Ẹ ṣé. Kùkù tẹ́ ẹ̀ bá ọ̀nà là ń lò. Kùkù tẹ́ ẹ̀ bá ọ̀nà kì í lówó kó sá. Bó bá ti rí ẹ báyìí. Èrí ló gbàrà rí pàdé odò. Tó bá di nílò yìí ọ̀la. Okay bàbá. Kò wá
ní ti parí iṣẹ́ rẹ̀. ṣọ́gbọ́ mo ti gbọ́ bàbá. tó bá dé ìwé ọ̀la kó wá. kò sí wàhálà bá ti dọ̀rọ̀ wá ẹ ṣé bàbá. bẹ́ẹ̀ni owó ìwé ọ̀la wọ́n bẹ̀rẹ̀ sí ní jìnnú àwọn tó fi bẹ̀rù kọ́ mọ́tò ẹ̀yìn orí nǹkan ẹ̀yìn alọ́kùnrin bẹ́ẹ̀ wọ́n wọlé. oye bàbá mi. àwọn olùfà. bàbá mi. bọ̀dà Daniel àti èèyàn kan ló pè ta tí wọ́n béèrè yìí o. Daniel Daniel ló sọ fún mi pé òun ń bọ̀. wọ́n mú èèyàn kan dání bí mo ṣe ń wò ó rà pé òun ṣe pàtàkì. nǹkan wọlé nǹkan wọlé ló mú oṣù Daniel. Bàbá o. Daniel. Bàbá o. Bàbá mi. Ẹ jẹ́ kí mi sáré lọ yanjú ìtẹ́ gbé fún mi. Torí iyẹ̀pẹ̀ ọdún ọmọdé òun pẹ̀lú kọ̀nà fúra àti káfúrà pẹlẹbẹ bó bá ti wá dùpọ̀ wọ́n gbà sí ìkèrè jẹun ó fi kókè bọ̀ yóò dáa fún ọ. Ohun ọmọdé ọlọ́gbọ́gbọ́ ẹ̀yà ní yọ. Bẹ́ẹ̀ni bàbá. Daniel. Bàbá. Oògùn fún mi kò ń bọ̀. Bàbá ẹ ṣáà mọ̀ pé gbogbo nǹkan tá a máa ń ṣe kọ́dáta online ní gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni social media. Èsì ní ìjẹta ó dín gbangba àwọn kíní oníkìnnì ń tó gbóhùn tó bọ́ sí ní. Ó ti yé yín náà. Àbí bàbá ká má tẹ̀ pẹ́rọ̀ lọ kó lọ fà. Lẹ́nu bí ìjẹta yìí mo kàn lọ sí ọjà ni so ìgbà tí mo ń bọ̀ láti supermarket yẹn mo jáde báyìí mo jáde sọ̀rọ̀ pàdé mi yẹn ẹrù ẹgbẹ́ mi kẹrù ọ̀gbọ́n ẹ̀. Ní ìrójú ìrí. Ọ̀rẹ́ mi ni ṣẹ́rí bó ṣe wáyé ó mọ̀wé gan-an tọ́ba ní ìdí ìwé ọ̀bọ̀ yìí ni bàbá ó good tẹ́gbẹ́ ní exam ó ló máa ń kọ́ gbogbo ara tẹ́jẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ láti ṣe jáde báyìí so púpọ̀ wá ń gbé iye tí kí ló ṣẹlẹ̀ kí ló happen bọ̀bọ̀ yìí you no book na you suppose don pass this kind level wey you dey na wetin sup ó wá ní òun rí báyìí nù ẹbí tí wọ́n bá pé ṣé kò ṣe pọ́dá bíríìjì ní pàdé mi lọ gbé báyìí mo kàn sọ fún pé kó má fọ̀ mo ní bàbá ń gbẹ́jọ́ ó jẹ́ kí mo dé ìbàlẹ̀ ní bàbá. Èyí tí mo rí ìgbọ̀n ojú rẹ̀ àmọ́ ohun tí mò ń wò wájú orí eléyìí èyí tí báṣẹ mu lẹ o. ìtọ́ ẹ̀ mo ṣe mú wa pé tẹ bá lọ upgrade jẹ́ kúrò nínú iṣẹ́. Arákùnrin èmi lórúkọ rẹ̀ ń jẹ́ ná. Ìrètí Olúwa ni bàbá. Ìrètí Olúwa ni sà. Ìwọ yóò retí nǹkan kan bó o bá retí nǹkan ìyá ló retí o ìṣẹ́ burúkú ló retí o ò rí wájú orí rẹ̀ ohun tí wọ́n rí o rí o. Àmọ́ gbogbo ẹ̀ bó bá rú mi lójú a máa ń bilẹ̀ léèrè mi ń bọ́. Gbà sọ́n tó bá wá gangan. So iwájú ọ̀pọ̀ ọgbọ́ ẹ̀yìn ọ̀pọ̀ ọgbọ́ olùmúlọ̀tún olùkọ̀ọ̀n lósì àrùn ọ̀pọ̀ ìta gbangba òun awo ìwé awo ìmí ọ̀gbẹ̀rì bó bá ṣe wí lórí. Aróró ló ń jẹ́ ifá aróró ló ń jẹ́ àgbàlagbà tó bá rorò la fi ń jẹ baálé ilé adífáfóbìnrin ọ̀nà tó gbọ́dọ̀ pọ́mọ́kọ́ ẹ̀ lórúkọ atákálámájà lóde èdè afàkalẹ̀ báyìí tí lọ̀gbọ̀nọ̀gbọ̀n òbúkọ apárí máa parùngbọ̀n èyí tí gbogbo ẹbọ láti yí lọ́rùn ká ìjẹ́mu rántí moróbì ẹbọra kò dẹ̀ rí mi bàjá ẹbọra ń bọ̀. Bá a bá fẹ́mọ lójú ayéran bá a bá famọ lẹ́sẹ̀ àrìn wàá báyìí lògiri ta bẹ́jẹ́ ńlá bá sọ àrílẹ̀ omi bá ògèdè bá sọ àrílẹ̀ odò. Daniel kí n má parọ́ fún ọ arákùnrin tó ń wò yìí ìrètí ìṣẹ́ ni ìrètí ìṣẹ́ gan ló yẹ ká máa pè àmọ́ bẹ́rù bá pọ̀kè ó bá kanlẹ̀ oníbìkan àgbòyí ohun tó yẹ kó ṣe bí n bá sọ fún ṣé ó lè ṣe. Ìrètí ó ṣe bàbá yóò máa ṣe. Kódà ṣíṣe kù ohun táwọn onímọ̀lẹ̀ ń jẹ́ ó yé mi ni wípé àwọ̀tẹ́lẹ̀ ìyá rẹ̀ àti gbogbo irun orí ìyá rẹ̀ òun lálò.
ìyá ìrètí. Awù wo bó ṣe yàgbẹ́gbẹ́ ní. Ohun tó lò mú. Bó bá ti lè ṣe o. Bó bá rí pépà yóò pè lówó. Kódà bó bá ra búrẹ́dì múrí márùn-ún yóò jẹ́ fọ́dún méje. Torí ìyá ìrètí mo ń ṣe gbogbo ohun tí mò ń ṣe bàbá. Ṣé nǹkan ní ṣe ìyá ìrètí? Gbogbo wàhálà tí mo ń ṣe torí ìyá ìrètí. Nǹkan ò lè ṣe nǹkan kò lè mí rárá. Níbi wa bá ti parí ohun tá a parí, ìyá rẹ̀ tó wọ yóò jẹ gbádùn owó rẹ̀ fọ́dún mẹ́wàá. Èmi mo ń tẹ̀. Bí bá níná ń jó lórí ọ̀nà ní ìpẹ́rù rẹ̀ wá. Wọ́n ní ògbólógbé ewu ní fabẹ́rẹ́ gún ní ògbólógbá ìjọ náà fi tàgìrì jọkẹ̀ ògbólógbé ewu náà máa dún tàwọn lábẹ́ aṣọ èmi làgbá tí ilẹ̀ tí tóbìnrin nú. Bẹ́ẹ̀ ni bó o bá ti ṣe àrùn ṣèkì máa mi kódà yóò ná ojú kárú náà lọ. Afa ṣó máa ṣe àbí òṣèlú jẹ́ ká mọ owó àti wálé tí ó ṣe máa ń ṣe. Mi lè san gbogbo oyin tó ń ṣe náà ìwọ ló máa méjì sí ṣọ́ọ̀bù di. Kí ló sọ? Ok bàbá. Bó o bá ti lè ṣe kò sí wàhálà. Ó ń ṣe bàbá. Àbá ó ní ò máa ṣe. Bó tẹ̀ lóhun ò ṣe kí ní kọ̀mù ohun tí wọ́n sọ fún ọ ni pé bóun bá ti ṣe tán kó lọ mú kinní òun wá. Bó bá ti mú dé iṣẹ́ tán ni. Ìrètí Olúwa kì í tí, ìrètí Olúwa kì í ṣá, ìrètí Olúwa kì í di ìbàjẹ́. Ohun tó pamọ́ tó kọjá òye ènìyàn. Ohun tó ṣókùnkùn tó rújú kedere ní lójú Ọlọ́run, kedere máa ní lójú Ọlọ́run. Èmi ṣàmọ̀ pé Ọlọ́run kì í ṣe bí. Ìrètí Olúwa àbíkúródé orúkọ rẹ̀. Bàbá. Gbogbo iṣẹ́ rẹ ti ń lọ létò. Ẹ ṣeun bàbá. Ó kú nǹkan bíntín báyìí kápọ̀ parí rẹ̀. Yóò dáa fún ọ. Ó ṣe bọ́kùnrin tí ń ṣe wọn. Bẹ́ẹ̀ ni tọmọkùnrin rí. Bẹ́ẹ̀ni bàbá. Èmi lọ́jọ́ kìíní tó mú kinní wa. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ tí ń gbé lórí rẹ̀ ní pẹ́rẹ́ kí lè nínà. Èní ọjọ́ Friday bàbá. Èyí ìtumọ̀ sí ọjọ́ Jímọ̀. Bẹ́ẹ̀ni bàbá. Yóò dáa fún ọ. Bó bá máa dọjọ́ àìkú tí ń bọ̀ yìí iṣẹ́ rẹ̀ ó ti wà nílẹ̀. Ṣeun bàbá. Bí n bá ṣe ń gbé ní ọ lọ́wọ́ owó dé. Ṣeun bàbá. Owó dé. Ṣeun bàbá. Fọkàn rẹ balẹ̀. Èmi náà wá fi ń dá yín lójú. Tó bá rí ibẹ̀ ṣe fún ọ̀rẹ́ mi dáná yẹn obìnrin yóò gbò èmi náà ṣọmọ gidi. Fọkàn rẹ balẹ̀. Ṣeun bàbá. Mímí kọ́ ọ lé mọ́ èmi tí mo ṣògùn kà mọ́ tí mo délé àná mi tí mo mórí ọmọ tuntun sẹ́nu. Fọkàn rẹ balẹ̀. Tó bá dijọ́ àìkú kó o wá iṣẹ́ rẹ̀ ó ti ṣe kí ni ó ti wà lọ́nà. Àwọn olùfá. Ó bàbá mi. Àwọn olùfá. Bàbá mi ló bá yín. Àwọn olùfá. Bàbá mi ló ń jẹ́ yín gbèjègbèjọgbẹ̀ ìdílógún owó ọ̀fà. Ló dà fún ọ. Ẹ̀mélòó mo pè ọ́. Ẹ̀mẹ́ta rẹ̀ pé bàbá mi. Àwọn olùfá. Ó bàbá. Oko là ń fa adití o. Sọ̀rọ̀ mi yí ọ nígbà ó mọ̀ pé gbogbo tí mo ti fi hàn láti jọ́ òní ṣe gbogbo ènìyàn yéké bẹ̀ mọ́ tí ó kò bá nídìí obìnrin kan jẹ́ kó mọ́lú èmi lórí bí mo ṣe fi ń yí ọ nígbà ó mọ̀ wípé òòṣà tá a bá ń sìn tá a bá fìdí rẹ̀ lọ́mọ lọ́wọ́ irú òòṣà bá a máa parun bẹ́ẹ̀ káwọn irúmọlẹ̀ àtàwọn ìyá mi tí mò ń forí balẹ̀ fún tó sì tẹ́tẹ̀ mi lójoojúmọ́ bàbá mi ṣe fún wọn. Má wá sílò ó léwu fún ọ má wá sílò ibi tí bá sì lẹ́sẹ̀ mi fi kó bá mi sí o. Fẹ̀kẹ̀tẹ̀ lé bàbá mi ẹ ti mọ̀ pé yìí sọ mo ń wàhálà kan owó ìtọ́ yè èèyàn sí ìtọ́ mi kí wàá ní àǹfààní yìí pé kí wàá mọ sí agbára lò ipa tẹ tọ̀ lé báyìí lèmi tọ̀ bọ̀ ipa abẹ́rẹ́ yín báyìí nínú okùn tèmi tọ̀ bọ̀ mi ò sílò bàbá mi. Wàhálà má wàá sílò
yóò sì máa jẹ́ fún ẹ bó sì jẹ́ fún àwọn alá tó sì jẹ́ fún èrò yóò máa jẹ́ fún àṣẹ yóò máa jẹ́ fún àṣẹ tó o bá ti ń wù bẹ́ẹ̀ yóò máa jẹ́ àṣẹ. Àmọ́ bàbá mi ìbéèrè kan ti ń gbé mi ní láti bí ọjọ́ mẹ́ta tí mo fẹ́ bí léèrè àmọ́ lápẹ́ ọwọ́ wa jí mi ò jẹ́ kí n ráyè bí àmọ́ àsìkò ọ̀rọ̀ ti tó báyìí. Arákùnrin tí ìbòrà Daniel mú wá ń bì tí oníkẹ́ báwọn ṣáájú fún irú oṣù làwọn gẹgẹgẹgẹgẹgẹ lẹgbẹ sí fẹmi náà. yóò dáa fún àṣẹ òpá ìgbà tí orí oṣù náà ṣe fọláwìrán ẹni tí ó bá ti lórí ọ̀rọ̀ tó lórí ọlà tó bá ṣe múlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe la máa ń ṣe fún ẹ. Àwọn bàbá mi ó ti kù wọ́n kù ní bẹ́ẹ̀ rí irú iṣẹ́ wo la máa ń ṣe fún wọn náà. bẹ́ẹ̀ bá bí èrò ó fẹ́ ìdílé rẹ̀ lọ́wọ́ torí irú iṣẹ́ nǹkan àwọ̀tẹ́lẹ̀ ìyá ẹni bẹ́ẹ̀ la máa ń lò pẹ̀lú gbọ́ngbọ́n wájú orí rẹ̀ láyé. àtàwọn nǹkan àti nǹkan kan káwá pòpò láwọn ìgbésí. Bàbá mi ẹ má fọ ẹ̀kọ́ tọrọ fún mi jẹ àwọn nǹkan kan àti nǹkan kan tó ń wù kí ni àwọn nǹkan kan àti nǹkan kan tá a fi sí tí ó fi jẹ̀bi iná tí ó fi rẹ̀ bí òun. Àṣẹ. Àmọ́ kò tí ì yá kò tí ì lásìkò ìjọ mọ̀ pé a kì í sọ́dọ̀ ọmọdé nígbàkúgbà a tún sáré fìdí kúndùn lé lọ́wọ́ ọ̀rọ̀ ọjọ́ míì ni àbúrò mi bó bá lóun làgbá ẹni ọ̀rọ̀ ọjọ́ míì ni bó bá dọjọ́ iwájú ní ìsọ̀sílẹ̀. Ẹpẹ̀lẹ́ sorry. Ẹ kí ẹ láti ẹmu ń gbé náà ẹmu díẹ̀ mọ́mí lọ́wọ́ ṣẹ́gun mọ́mí àwọn ifá kí ló ṣẹlẹ̀. ẹ wọlé ẹ bá mi pé bàbá àṣẹmálù bọ́ta. kí n wọlé ń bọ̀ pé bàbá àṣẹmálù past tense ni tó ń sọ o bàbá àṣẹmálù past tense ní ìsìnkú àwọn tí ń lu bàbá. wọ́n ti ná bàbá àṣẹmálù kí ni bàbá àṣẹmálù ṣe tọ̀nà ṣé bàbá lọ jà ni. bàbá ò lọ jà kéṣe tí mo sọ kí ló ṣẹlẹ̀. ẹ kọ̀ bá mi pè wọ́n síta ẹ jọ. sẹ́yìn lẹ́gbẹ́ wọn lé ní ẹni bá yín pè wọ́n síta. ẹ bá mi pè wọ́n. kí ló ṣẹlẹ̀ sí òsì. ó sí ọmọ orí ẹ sọnù. tọ́tọ́ sì wà. òun ṣe kan tí mo bá wá rí ẹ̀ mú un wá rí ṣé ara ìgbé bá mi pè wọ́n síta. ọ̀dà mo rí pé rà pé nǹkan tó wá ó síríọ̀sì àmọ́ a sọ náà ni ẹ̀rọ náà láì sọ ìdí náà láì jókòó nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá ti lọ ràwọ̀ ẹṣin. bàbá lọ ràwọ̀ ẹṣin kí lẹ́yìn ṣe tọ́lẹ̀ wọn yín tí bàbá fà ẹ̀ lọ ràwọ̀ ẹṣin. ṣé ìwọ ẹṣin tí mo sọ nu ó dà tó ò bá jẹ́ tìyún ó dà o bàbá ti lọ jẹun ní mọ̀rẹ̀. kí ló ṣe chicken àkó tọ́rọ̀ lọ jẹun bẹ́ẹ̀ tó jẹ́ pé mòye lọ ti lọ jẹun. kí ló ń wá kiri.
ẹ̀ka tó sọ nù náà wá kiri mo ní bàbá ti lọ jẹ́ kí ló mọ̀ sẹ́yìn alákọ̀wé tẹ́ pé bá ti kàwé díẹ̀ báyìí ní kan gbé orí mọ́ mo ní bàbá lọ jẹ́ mọ́ ṣé o mọ nínú ìmọ̀ rẹ̀ nù ó dà wọ́n láyé ọ kẹ́pẹ́ yìí ni nǹkan tí mò ń tà láti sọ ni pé bàbá ti kú. Bàbá kú tí bàbá bá kú gan bàbá ló máa kú ẹ̀yin ṣáà ti kú sẹ́yìn ò lè ṣe kó bàbá ni. aláìláì àìgbọ́pọ̀ ẹ̀dán èmi ò tí ì kú. Bàbá kú báwo ni bàbá máa ṣe kú. àṣọ ìjọ ni wọ́n ni àwọn kì í ṣọ́lá sọ́lẹ̀. sọ́yìnlá sọ́lẹ̀ bàbá kú. àdè tí mo gbọ́ pọ́nrún ìṣòwò fásitì ni tó ń sin láì lọ ọ̀nà fẹ́ni gbókì bí ọ̀rọ̀ ni. sọ́yìnlá sọ́lẹ̀ tó. àbọ̀ o ti mú nǹkan tí bàbá mi sọ pé kò mú. mo ti mú wá fún bàbá. jàgbàjàgbàjàgbàjàgbà o bàbá mi ò ti fún mi ṣe ìpè o. wọ́n fún yín pé tí yín fi làbà. tèmi ló lábàá àbí tẹ̀yin ló lábàá. tí yín fi làbà. ẹni tó lábàá ní ìgbà tí. wọ́n ní ìmọ̀ tẹ́tí mi parí iṣẹ́ tẹ́gbẹ́ wá. kí ló wá ṣe pẹ̀lú bàbá kí ló ṣe pẹ̀lú bàbá. bàbá òun ló ń wọ̀ lọ́jọ́ rẹ̀ ni. ẹ̀bà tó wá yín mi ṣé mo gbó lọ́wọ́ yín ni. tí yín fi làbà ọ̀ sórí ìdájọ́ mi sọ fún ọ ní pé bàbá ti kú ní ìsinmi báyìí o bàbá ti kú nǹkan tó sì parí iṣẹ́ wọn ò jẹ́ kí n mọ̀ tó fi kú nǹkan tó ṣe sí ní ìsinmi báyìí kò tí ì yé mi. ayé ti bàjẹ́. àṣàyè tèmi tó bá jàrá yé wo tó o bá ilé wo sórí ibi tó wà yìí omi ẹkún rẹ gbọ́dọ̀ kan lè o sórí àwọn jíìmù kan wà ní ẹ̀yìn ìkúlẹ̀ ọ̀dọ̀ bàbá mi bí tó bá ilé lómi ẹkún rẹ tó bá ilé bọ́ọ̀lẹ̀ wọn mọ̀ nà ó kì í ni mo sọ bẹ́ẹ̀ fún ọ kó ra ipò bí o. ẹ̀yin ló burúkú èèyàn ìwọ Ọlọ́run àti sáré títí ọ̀nà ti pin àti rìnrìn àti kọjá ọ̀nà mo fẹ́ gbọ́ ayé mi bàbá ṣé tèmi ò bá mi ìyá ló ti kú sílé yìí ṣé tèmi ò ti wá bá mi báyìí kò tiẹ̀ yé mi mọ́ èmi ló gbà. alàgbà ìrètí gbogbo ìwà àtàdúrà tá à ń gbà fún yín láti ọjọ́ mẹ́ta ń sọ Ọlọ́run ayé kó wá sí ìṣọ̀nà yìí ẹ̀wọ̀n mi fẹ́kẹ́ feel guilty o pẹ́yìn lẹ pamọ́ mi ẹ̀yin náà struggle nínú ayé láti jẹ́yàn ni gbọ́ Ọlọ́run adájí gbogbo àdúrà yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà Ọlọ́run ṣọfà máa yẹ kádúrà yín tẹ́ ìtẹ́wọ́gbà Ọlọ́run àtẹ̀wọ̀n mọ́ mi náà sáfẹ́fẹ́ rẹ̀. àmín Jésù. Sister Esther omi tó wà lé àánú ẹ̀jẹ̀ bá ń bí fún wọn gbọ́dọ̀ fún wa ṣàdúrà wọ́n gbọ́dọ̀ máa mú tó Ọlọ́run á wà pẹ̀lú yín. kò sí wàhálà tá a olùṣọ́ ẹ ṣé sà. lọ́dà rẹ̀ tí mò ń bọ̀ ẹ kí n máa ń gbómi ẹ wá. ok Sister Esther mo ń dúró. gàrí lẹgbẹ́ rẹ̀ lè sílẹ̀ pa ń bẹ́ẹ̀ ẹni pé pàtí mọ́mi wà láyé ní kò ní sẹ́pà ń bẹ́ẹ̀. mọ́mí dẹ̀ ti kún kọ́kí láti ẹ̀rẹ́ ṣe. wọ́n fi gàrí lẹ́kùn sẹ́pà ń bẹ́ẹ̀. tí wọ́n á mú àbó mu ọmọdé òjì àwọn wọn náà wò bọ̀. ẹ bá kí n da ṣúgà nù wá ní ṣúgà nù. má dàgbò. ẹ̀gbọ́n mi fún yín lórí yìí. fóònù mi nọ́mbà tó ń pè mí yóò pè mí rí o. hello ìrètí náà ló ń sọ̀rọ̀. mo play game yẹn nírọ̀ lánàá. $50 million. mo ń gbọ́. repeat ẹ tún sọ. $50 million. ó jẹ́ pé bóyá ìjọ. orí fóònù láti jọ oníkọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ ní. ok mo ń bọ̀ báyìí. ṣebí nọ́mbà yẹn náà ni máa pè. mo ń bọ̀ báyìí sí. màá kọ́ ni lára. $50 million tí mo gbọ́ yìí tó ẹ̀pẹ́ lọ jẹ́ owó ni kò mà sí mọ́mí yà mọ́mí ti kú o. ẹ̀yà àbúrò mi. géèmù tí mọ́mí máa ń sọ pé tí wọ́n máa play yẹn tẹ́yìn náà máa ń fẹnu sí yẹn. mo ti jẹ. ẹ ṣe gidi. ẹ jẹ. àbúrò mi $50 million ẹ jẹ ni. ẹ̀gbọ́n mi àbẹ́ ìṣeré ni. $50 million. wọ́n send message ni. wọ́n send message o. oye $50 million. bámu $50 million. $50 million. àbùsọ̀rọ̀ ilé. ẹ̀rọ mi mo ní plan ṣe bá ṣe wà yìí a máa kọ́ wọ́n sọ a máa tún gbogbo àwọn ways wa a máa ní rúpa àbí báwo. bẹ́ẹ̀ni.
ìwọ tiẹ̀ lọ́pọlọ ń tiẹ̀. Ẹ̀gbọ́n mi má ṣe pé kò lọ́pọlọ ẹ wò besides landlord lọ́tí disturb wa látijọ́ yìí kó tó ẹyin fowó lé ẹ wò nísìn tàbá tó wọ́n bá ti tẹ owó yẹn báyìí ká máa lọ sí Lẹ́kì lọ máa live Lẹ́kì style bẹ́ẹ̀ ni 50 million. ṣé kò lè ti sẹ́ndì yìí 50 million. ṣé pé àwọn padà ṣọ́ yẹ. Olúwa ṣe o Ọlọ́run máa ṣe. Olúwa ṣe o ọmọ mi ti kú ṣé pé Ọlọ́run ṣì máa padà ṣe. Ọlọ́run ti ṣe o Ọlọ́run máa padà já pápọ̀. ọmọ mi ti kú. Ìrètí Olúwa kì í ṣá, ìrètí Olúwa kì í dìbàjẹ́ o. Ohun tó pamọ́ tó kọjá òye ènìyàn, ohun tó ṣókùnkùn tó rújú, kedere ní lójú Ọlọ́run, kedere máa ní lójú Ọlọ́run.